وعليكم السلام ورحمة الله وبركاته. حياكم الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة، وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أدقفون الله سبحانه وتعالى، أترى إكاتي فوج شلا ومحمد صلى الله عليه وسلم. Ìkẹ́ Allah bá dẹ́dà tí ó ní tán kí ó máa bá orí àìlè jẹ́ta Allah subhanahu wa ta'ala, èyí tí ó ní parẹ́ tí ó sì ní tán kó máa bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, kó máa wá dó lórí ẹnìkan, kó máa bá wọn ará ilé, àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà wọn, tó bá dẹ̀ ṣe ohun tí wọ́n ṣe ní ẹ̀sìn ní ti tòdodo, gẹ́gẹ́ bí Allah bá dẹ́dà ṣe pàṣẹ tí òjíṣẹ́ rẹ̀ náà Muhammad sallallahu alaihi wasallam tóun náà dẹ̀ ṣe ní ẹ̀sìn. Ìkẹ́ Allah bá dẹ́dà kó máa bá gbogbo wọn lápapọ̀. Àwa tá a ṣì wà lórílẹ̀ ayé, à ń bẹ Allah subhanahu wa ta'ala wípé kó jọ kó dákun nínú àánú rẹ̀, kó má jẹ́ ká ṣe nǹkan míì yàtọ̀ sí Ìsìlámù tá fi fayé lẹ̀, kó sì má jẹ́ ká rí nǹkan míì lójú ọ̀nà yàtọ̀ sí súnnà Nabi rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam tá fi fayé lẹ̀. Àwa ń bẹ kó gba àwọn iṣẹ́ dáadáa wa, àwọn bí tá bá ti ṣàìṣe, kí Allah bá dẹ́dà kó má ṣàtún wa ṣe, kó lè ṣàmójúkò àwọn àṣìṣe náà fún wa. À ń kíra pẹ̀lú assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Na'am, ní àárọ̀ yìí pẹ̀lú àṣẹ ọba dẹ́dà, àtàná ni ó ti wù mí kí a sọ̀rọ̀ eléyìí nítorí àwọn ọ̀pọ̀lọpọ̀ ètò tó pọ̀ ní ọwọ́ wa. Tayyib. LABEEB lágbàjì ó dọ́gbọ́n ta sí ọ̀rọ̀ tí a sọ lórí Alhaji Saidi Osupa. So ó dọ́gbọ́n fèsì lórí rẹ̀,
dó kò dákọ̀ wa náà àmọ́ ó sọ̀rọ̀ lórí ìpè ara ẹni ní Annabi tí Saidi Osupa pera wọn ní Annabi. LABEEB sọ pé kìí ṣe pé bóyá Saidi Osupa kìí ṣe pé bóyá ó mí ní pé Annabi gangan lòun ká ìmá wallahi ìmá rúbi tí àwọn wọ̀nyí ti kéwú tó já sí wípé kò sí nǹkan míì táwọn fẹ́ ṣe nínú ìgbésí ayé wọn tó tayọ pé ìrújú ni wọ́n fẹ́ máa mú káàkiri lórúkọ ẹ̀sìn. tó bá sọ ipe Annabi gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ ti mọ̀ pé ohun tí wọ́n ń rí fà sí ni ẹni tó yá sí pé Allah bá ẹ̀dá ó ṣe l'Annabi. àìjẹ́ bẹ́ẹ̀ kò sínú àwọn sàábí Annabi sallallahu alaihi wasallam kò dẹ̀ sínú àwọn tabi'un ẹni tó já sí wípé wọ́n wá tí torí ìdí kan sí kejì wọ́n fi pè l'Annabi kò sí. nínú àwọn sàábí Annabi nínú àwọn ẹni tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kò sí ìkannú wọn báyìí tí wọ́n ṣe kíni tí wọ́n lo gbólóhùn Annabi fún lẹ́yìn Annabi wa Muhammad sallam àtàwọn Annabi Allah. torí ẹ̀gan ló ṣe já sí wípé àwọn obìnrin tí Allah bẹ̀rẹ̀dá tó fún ní tó ṣe kíni tó ṣe wáyìí sí wọn lọ́nà kan sí kejì, that is mimman awha Allahu ilayhinna minan nisa ma minhunna ahadun qat summiyat bin nabiyyah. kò sí ìkannú àwọn obìnrin tí Allah bẹ̀rẹ̀dá tó ṣe kíni tó fi wáyìí fún lọ́nà kan sí kejì pẹ̀lú pé ó ránṣẹ́ sí wọn tí èṣù bá wọn jóòjì sábà Nábì ó kàn fẹ́ fi nǹkan kan tó wọn létí. kò sí ìkankan nù wọn tó já sí wípé wọ́n ever pè ní nàbíyà rí níbi tí kíni níbi tí gbólóhùn ìjà Nábì yẹn níbi tó lágbára dé wọ́n kàn pèèyàn ní Annabi anyhow. àwọn obìnrin tó já sí wípé Allah bẹ́ẹ̀dá ó ṣe wáyìí fún wọn nìyẹn awha Allahu ilayhinna wa ma'a dhalik lam tusamma minhunna ahad bin nabiyya. wọ́n pè ẹni kankan nù wọn ní Annabi obìnrin. kẹ́nìkan wá dé lónìí yìí kó wá sọ pé olórin lòun kó wá ní òun ma Annabi lágbájá tó ti bí wọ́n ṣe wáyìí sí ó sọ pé òun ma Annabi lágbájá òun ma Annabi Osupa tó ń rí fàṣẹ àrò òun ma Annabi Barrister tó ń rí fàṣẹ àrò òun ma Annabi Barrister tó ń rí fàṣí bàbá Barrister. so ìwọ wá jáde ó wá ń sọ pé kìí ṣe pé bóyá ìpera rẹ̀ ní Annabi gangan tí ó bá wá pera rẹ̀ l'Annabi gangan kọ́ kí ni kó wá sọ LABEEB lágbàjì kí ni kó wá wí. àmọ́ ẹ jẹ́ ká gbọ́ ohun tí LABEEB sọ. ẹ bá wa share program yìí barakallahu fikum. àyíká sọ ọkọrin kan ọ̀gá ni ṣe ní àyíká báwo ló ṣe mọ̀ pé Òṣùpá ya wèrè gan tó báwọn. báwo ló ṣe mọ̀ pé Òṣùpá Saidi yí bẹ́ẹ̀ yẹn. Òṣùpá Saidi Òṣùpá. La hawla wala quwwata illa billahil aliyyil azim. ẹnìkan sọ̀rọ̀ kan náà lọ ó ní ohun mọ́ tó ń kó Saidi máa wò òun ti gbé dókítọ̀ àti gbé pòfẹ́sọ̀ àti gbé lọ́bọ̀ orin ohun mọ́ tóun lè pè é mọ́. ó sì ń tẹ́ mọ̀ pé orin gangan orin táwọn èèyàn ń kọ gangan lòṣùpá kíyàn lè ní ìsìtọ́wù láti sọ máyì jí sùfí kọ̀bí kó lè gbé fílíìsì ẹ̀ jáde pẹ̀lú orin tó wà nínú ẹ̀ kó lè sọ káyàn lè sọ ní tí ń bẹ nínú ẹ̀ pẹ̀lú orin bẹ̀rẹ̀ àtifáti asọ́dẹ̀kọ̀ with true feeling. ọ̀gá ni Saidi Òṣùpá. ọ̀gá ni kò gbọ́dọ̀ kú o. irú òfò tí àwọn èèyàn ṣe lára Barrister gbé díẹ̀ ń bẹ̀rẹ̀ Òṣùpá yẹn tó bá fi lè kú kò dáa. a bá lórí òdà ṣé
ó dà sí èyí tí ń kọ ẹni tí kò dá ọ̀rọ̀ ní sọ. Ọ̀rọ̀ ló ń sọ. ìtàn ń pè bọ́ ní ọ̀dà èyí tí àwọn gbọ́kúgbọ́ ọbẹ̀ náà ní kò dá. Ìgbọ́kúgbọ́ ní orin náà ló fi sọ pé orin ò dá. orin òṣèwà wá dá. Orin ò ṣe wá dá. nítorí ó lè ṣàlàyé nǹkan fún yẹn tí ó fi yé yẹn ṣé kò dá ni. Ṣé kò dá ni? ó dá mọ náà. Ó dá mọ náà. èyí tí ò dá bẹ̀ ni ò dá. Èyí tí ò dá bẹ̀ ni ò dá. Òṣùpá yẹn ẹ̀kọ́ máa ń fi láì balẹ̀ gan. Ẹ̀kọ́ máa ń fi wọ́n láyà balẹ̀ gan. ó ṣe dúró ni. Ó ṣe dúró ni. pé kí ló ń bọ̀. Kí ló ń bọ̀? tí gbogbo akọrin Nàìjíríà àti hip hop àtúní Fuji àtúní bàbá alápàlà ẹ bọ́sùpájà. Bọ́sùpájà. gbogbo ẹni ó kàn gbogbo gbogbo ẹni ṣubú. Gbogbo ẹni ó kàn gbogbo tí wọ́n sì ṣubú. wọ́n ṣú ọ̀gẹ̀. Ó ṣú ọ̀gẹ̀. wọ́n ń kọ ibi sẹ́ni gbogbo yẹn wèrè orin ni. Wèrè orin ni. wọn gbọ́dọ̀ kò dáa kí Òṣùpá ó kú. Kò dáa kó Òṣùpá Saidi kú o. nínú wa ń dùn fún àti Pasuma ṣe jẹ́ ọ̀rẹ́ lásìkò yìí kó wá sí dédé báwa náà ṣe ń ṣe ní sí tí ó gbá pàdé wa lóde wọn. mo rí láìpẹ́ yìí tí olùdí Pasuma kan tó wà Pasuma ẹjọ́ ń kíra wọn. Ẹjọ́ ń kíra wọn. Pasuma kọ orin rẹ̀. Pasuma kọ orin Saidi. ṣé èèyàn tó lọ lọ́rùn wọn náà. Sọdọ̀ ó sì kí Pasuma lánàá ní àbítẹ̀ta ní tó báyìí tó ṣe. Tó gbọ́ Annobi. ẹyin náà ni mo oge ni mo rí tó sọ pé Annabi orin kìí ṣe pé Annabi Muhammad ní ń wí. Kìí ṣe pé Annabi Muhammad ní ń wí. ta ló sọ fún wọn pé Annabi Muhammad ni à ń rífà sí à ń túmọ̀ sí wípé ó ń pe Paso ẹ̀ń LABEEB so ibi tí mo lọ gan náà ọ̀rọ̀ rẹ̀ rí gbogbo àwọn ẹjọ́ òṣì tí ń tòyún tí ń kàn sọ gbogbo àwọn eléyìn àti mọ́ọ̀nà tẹ́lẹ̀ so ìwọ gbogbo kó sáà máa sọ àwọn ìsọkúsọ tí ò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀sìn so ìwọ kan yìí ló máa ń yan àwọn ọmọ ta ìwọ kan yìí náà ló máa ń yan àwọn cultist ìwọ kan yìí náà ló máa ń yan àwọn so àwọn ọmọ bú ṣá ló sàmọ yìn ó máa yan àwọn ọmọ bú àwọn ọmọ tí ò dá ìwọ kan yìí là máa ń bá ń di gbogbo àwọn nǹkan yìí ìwọ kan yìí ló ń yan àwọn Portable ló ń yan àwọn Mohbad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tó bá yin Òṣùpá lórí ìsọkúsọ tó sọ yìí so kò gbọ́dọ̀ jọjú kò sì gbọ́dọ̀ jọ wá lójú LABEEB lágbàjì so àrídùnnú sọ wípé láìpẹ́ yìí ipé Òṣùpá ṣe kí ni Òṣùpá yin Paso tó fi pe Paso lánàbì LABEEB wá ń sọ pé èyí tóun rí náà nù tóun fi ń sọ tóun sọ yìí ipé Annabi tí Alhaji Saidi Òṣùpá ń pe Alhaji Paso bá wá sí ipé kìí ṣe pé bọ́yá ń pè lánàbì Muhammad ṣáà wá sọ fún pé ń pè lánàbì Muhammadu ni àbí ṣe Annabi Muhammad salamu nìkan lánàbì Allah bẹ́ẹ̀ dání Annabi Ibrahim mbembe Annabi Isa mbembe Annabi Musa mbembe Annabi Zakariya mbembe bedeni Annabi Ismail mbembe bedeni Annabi Ishaq mbembe bedeni Annabi Yaqub mbembe Annabi Yusuf mbembe Annabi Nuh mbembe Annabi Lut mbembe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Annabi Shu'aib mbembe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn Annabi Allah badeda so àwo sọ fún wọn pé in tí Òṣùpá ń sọ ní pé Paso ní Annabi Muhammadu pípò tí ẹ̀ sọ ipé òun ma Annabi Paso ipé Annabi Pasuma in táwà ń sọ̀rọ̀ ní pé ọ̀rọ̀kọ́rọ̀ ni Paso ìṣe Annabi so Paso ìṣe Annabi tẹ́nìkan bá fẹ́ sọ fún ipò òun jẹ́ Annabi labudda min wahyin min Allahi subhanahu wa ta'ala ala dhalik a gbọ́dọ̀ rí wáyí látọ̀dọ̀ Allah bẹ́ẹ̀dà lórí yẹn so a gbọ́dọ̀ rí wáyí látọ̀dọ̀ Allah bẹ́ẹ̀dà lórí yẹn tó dẹ̀ ló ti já sí wípé nínú Islamu ó gbọ́dọ̀ so ẹni tí Kùránì ò bá ti fi rinlẹ̀ pé Annabi ni tí súnà Annabi sọ́lẹ́mù ò sọ pé Annabi ni lágbájá ó gbọ́dọ̀ fi rinlẹ̀ pé Annabi ni so ó gbọ́dọ̀ fi rinlẹ̀ pé Annabi ni ó gbọ́dọ̀ sọ pé Kùránì ò pè l'Annabi súnà Annabi ò pè l'Annabi so àbí àrí àwọn ọ̀rọ̀ tó yá sí pé ó tọ́ka sí pé ẹni yìí jẹ́ Annabi nínú òfin Allah bàdẹ́dà oye ó gbọ́dọ̀ pẹ̀rú èèyàn bẹ́ẹ̀ l'Annabi nítorí nùbúwà so pẹ̀lú wáyí ni wọ́n fi máa mọ ẹni tí nùbúwà ń bẹ lára rẹ̀ so wọ́n wá sọ pé Annabi ni Paso ìwọ wá ń sọ pé kìí ṣe pé bá wọ́n pè ní Annabi Muhammad ta ló ń sọ fún pé wọ́n pè ní Annabi Muhammadu láfin fèsì fún ṣe Òṣùpá tẹ́ sọ pé Annabi Muhammadu ni Paso ni àbí Annabi Muhammadu ni ohun Òṣùpá àbí Annabi Muhammadu ni Baba Barrister kìí ṣe ohun tó sọ nìyẹn náà ipò tẹ́ sọ pé òun ma Annabi Paso òun ma Annabi Barrister
òun máa Annabi Òṣùpá tó jẹ́ òun oye ipò tẹ̀ sọ bẹ́ẹ̀ so n táwa ń fèsì lé lórí nù wípé kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ so Paso ìṣà Annabi so bàbá Barrister ìṣà Annabi òun Alhaji Saidi Òṣùpá wọ́n so oye tó bá fẹ́ yìn wọ́n máa yìn wọ́n lọ́dà pírọ́blẹ́mù ayé rẹ̀ nu àmọ́ má kó àìmọ̀ kan tó fi ń yan àwọn ẹni bí má kó láti máa fi sọ̀rọ̀ fáwọn mùsùlùmí kó máa ṣe kíni kó máa fa fáírọ́ọ̀sì sínú làákàyè wọn oye so tọ́ ó ń sọ pé àwọn nǹkan kí nǹkan tí ń bẹ nínú orin òun ni wọ́n ní ká má gbọ́ ìpè Paso l'Annabi tí Alhaji Saidi pè Paso l'Annabi ṣé nǹkan kí nǹkan ni àbí ń tó dáa ipe ń fi ìjà Annabi rinlẹ̀ fún Paso ń ṣe kí ni ń fi ìjà Annabi rinlẹ̀ fún Paso débi pé tẹ́ tún wá ń sọ pé ìmísí Annabi kó má fiwé ti sàwábà that is ìmísí Annabi kó má fiwé ti sàwábà tó ń túmọ̀ sí wípé so Paso àti òun àti bàbá Barrister wọ́n gbà mí sí nìyẹn wọ́n gbà wá yìí nìyẹn ẹ sì ń sọ̀sọ̀kúsọ so à ń sọ pé rédèrèdè lèyàn ń wí gbogbo yẹn ń sunkún káàkiri a sọ pé n tí ò dá lèyàn sọ débi pó tẹ̀ tún sọ̀rọ̀ débi ìmísí wá yìí nìyẹn náà zalika wahyun min Allah wá yìí nìyẹn so ṣé Allah bẹ̀rẹ̀ dá sọ wá yìí kankan kalẹ̀ fáwọn Paso ni àbí Saidi Òṣùpá àbí Barrister tí Saidi Òṣùpá fi wọ́n sọ pé kí wọ́n má fi ìmísí Annabi wé ti sàwábà ẹ̀rí àwọn alákọ̀ tó fún tí ń sọ bọ̀ ni ẹ wá ń sọ pé kìí ṣe pó pera rẹ̀ ní Annabi Muhammad àbúkẹ́ kìí ṣe pó pe Paso ní Annabi Muhammad àwọn sápò pé l'Annabi Muhammad torí kò lè jẹ́ Muhammadu gan oye àmọ́ pó tiẹ̀ pé l'Annabi yẹn ẹ̀rí wo ni pé Paso fi já Annabi ohun tó yá sí pé ká ní mùsùlùmí tó bá lálàáfíà ní kìí ṣe ohun tó ẹ̀kẹ́ tí ẹ mọ́ jiyàn ń pa ohun tó yá sí pé ká ní àwùjọ mùsùlùmí la bá wà tó bá fi lè sọ pé lágbájá Annabi ni tí wọ́n fi Annabi ròyìn rẹ̀ báyìí wallahi yóò mọ ibi tá rẹ̀ kù sí yóò mọ ẹni tí ó ṣe ẹ lọ gbọ́ tàn pa àwọn ẹni tí wọ́n ń pera wọn l'Annabi àwọn Musailama al-Kazzab so wọ́n pera wọn l'Annabi oye wọ́n pera wọn l'Annabi kìí ṣe pé wọ́n tẹ̀ sọ pé Nabiyullahi lòun ó sọ pé òun náà Annabi lòun kò fi Allah síwájú kò sọ pé Nabiyullahi lòun láwọn Musailama al-Kazzab ó kàn sọ pé Annabi lòun ó l'Annabi lòun ó pàpè mara ipá Annabi lòun mọ ohun tó ṣẹlẹ̀ sí in tí àwọn Abubakar Siddiq ṣe fún lẹ́yìn gbàtà ní ọ̀sálàmù kú tán tí wọ́n fẹ́ bá àwọn ashab àwọn ahlu ridda tí wọ́n fẹ́ bá wọn jà àmọ́ gbà tó wá sí pé kéwú ẹ̀sìn so èèyàn sọ pé Annabi àwọn èèyàn wọ́n pe Annabi mara wọn ẹ̀sìn sọ kẹtẹkẹtẹ ẹ̀ ń sọ dédérédé ipé kìí ṣe kó pera rẹ̀ l'Annabi Muhammad tí ó bá wá pera rẹ̀ l'Annabi Muhammad ńkọ́ wọ́n sọ pé in tí ò dánú orin ni wọ́n ní ká má gbọ́ èyí tí Alhaji Saidi Òṣùpá pè mara wọn yún ṣe n tó dá ní nípa pé àwọn máa Annabi Paso àwọn máa Annabi Barrister àwọn máa Annabi Òṣùpá so kí gbogbo àwọn èèyàn wá máa pera wọn l'Annabi káàkiri ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ fìtínà ti dé àdánwò ti dé àníkẹ́ má ṣílẹ̀kùnlẹ̀ fún fìtínà àti àdánwò ẹ̀ ń sọ dédérédé ẹ̀ ń sọ jákújákú so ẹbí rẹ̀ sì kọ́ LABEEB lágbàjì so mo ti sọ náà tẹ́lẹ̀ ipò yẹ kún wọ́n náà ti sọ tẹ́lẹ̀ LABEEB ó sọ pé wọ́n náà ti fẹnu ara rẹ̀ sọ pé nǹkan kan ń jẹ lágbàrí rẹ̀ wọ́n náà ti fẹnu ara rẹ̀ wí náà tẹ́lẹ̀ torí rẹ̀ gbà mí tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ kìí jọ wá lójú ìmọ̀ wo pé ó kú ti sọ pé nǹkan kan ń jẹ lágbàrí òun náà tẹ́lẹ̀ so oye kò yẹ ká dá ọ lẹ́bi jù wa shu'arahu yattabi'uhumul ghawun àwọn akọrin òpònúyàn ní máa ń tẹ̀lé wọn àwọn afọ́fúngbému èèyàn so àwọn sufaha àwọn dìndìnrìyàn ní máa ń tẹ̀lé àwọn olórin so àwọn dìndìnrìyàn ní máa ń tẹ̀lé àwọn olórin ó lè rẹ́nìkan tó lálàáfíà kó máa tẹ̀lé àwọn tó yá sí pé àwọn ọ̀rọ̀ fàṣà ni wọ́n máa sọ lẹ́nu lórúkọ orin alam tara annahum fi kulli wadin yahimun so rí pé so àwọn olórin yẹn fi kulli wadin ní gbogbo gathering tí wọ́n bá wà ní èyíkéyìí àkójọ tí wọ́n bá wà yahimun ay yakhudun fil lagwi wọ́n máa tẹnubọ̀ àwọn ọ̀rọ̀ tí ó dá àwọn ọ̀rọ̀ bú ni wọ́n máa tẹnubọ̀ so al-Hasan al-Basri rahimahullah kalla bayda ko bani ka al-Hasan al-Basri ó sọ pé laqad ra'aytu awdiyatahum mo ti rí àwọn aya àwọn akọrin yẹn tó já sí wípé kò sí nǹkan kan tí wọ́n ṣe ńbẹ̀ tó tayọ wípé so yakhuduna fi shatmatin nasi wa madhatin nas so
ìmọ̀ go deep nípa ìmọ̀ bú àwọn èèyàn òun ni wọ́n máa ń ṣe ń bẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ni ìmọ̀ go deep nípa ìmọ̀ ṣe kíni ìmọ̀ yìn àwọn èèyàn òun ni wọ́n máa ń ṣe ń bẹ̀. Irú àwọn olórin yìí tó bá fẹ́ yìnyàn wọn mọ́ bọ́n ṣe máa ń yìnyàn ni wọ́n yìnyàn láyìn yìí jẹ àyìnbóra. So tó bá sì búra wọ́n sì ebúkẹ́ ìbú ni wọ́n mọ̀ búra wọn káàkiri. Eléyìí náà ló ń pè pé wọ́n kọrin gidi wọ́n kọrin gidi. Abẹ́rẹ́ nǹkan àdánwò fìtínà fa kálọ́bẹ̀ẹ́dà kó la al'umma yìí kó lọ́wọ́ gbogbo àwọn sọkúsọ táwọn LABEEB lágbàjì fẹ́ máa fi sí yín létí. Mujahidi náà sọ bẹ́ẹ̀, Abdullahi ibn Abbas náà sọ bẹ́ẹ̀. So wa yaquluna ma la yaf'alun wa annahum yaquluna ma la yaf'alun. Àwọn olórin wọ́n máa sọ ohun tó já sí wípé wọ́n lè ṣe, ohun tí wọ́n lè ṣe ni wọ́n máa sọ. Tí wọ́n lè ṣeṣẹ́ Annabi ni, tí wọ́n lè ṣeṣẹ́ ni tó jẹ́ Annabi ni. Gbogbo alamọ̀ ipẹ́ ẹni tó bá jẹ́ Annabi ó gbọ́dọ̀ lọ ṣe kíni, ó gbọ́dọ̀ lọ so ẹni tó bá jẹ́ Annabi yóò jíṣẹ́ fáwọn èèyàn. Oye ẹni tó bá jẹ́ Annabi Allah bẹ̀ẹ́dà yóò ṣe kíni, yóò fi wáyé ránṣẹ́ sí. Tí ó bá tiẹ̀ jíṣẹ́ yóò máa gba wáyé lórí àwọn nǹkan kọ̀ọ̀kan, lórí àwọn instruction kọ̀ọ̀kan. So wáyé wò làwọn eléyìí fẹ́ gbà. So ohun tí wọ́n lè ever jẹ́ ni wọ́n ń pera wọn yẹn. Ohun tí wọ́n lè ever jẹ́ òun ni wọ́n ń pera wọn yẹn. So àwọn nǹkan tí ò tiẹ̀ tó ipò Annabi gan tó yá sí pé àwọn olórin yìí wọ́n máa ń fẹnu pera wọn bẹ́ẹ̀, wọ́n máa ń fẹnu hú géètì lórí rẹ̀. Wọ́n máa ń fẹnu ṣe kí ni wọ́n máa ń fẹnu hú géètì lórí rẹ̀. Tí wọ́n sì lè jẹ́, wọ́n sì lè di bẹ́ẹ̀, wọ́n sì lè dà bẹ́ẹ̀. Àwọn olórin nìyẹn ṣe sí wọn nìyẹn. Ìwọ tó wá jẹ́ àfà ó pe ààrẹ láàfà, ìwọ yóò làá wá ń bí pé òun tún wá ń gba òun tún wá ń ó mà ṣe fún LABEEB lágbàjì. Allah bẹ̀ẹ́dà ó fi ọmọ náà. So fún délé yìí ọ̀rọ̀ tí Alhaji Osupa sọ yẹn nípa ipé Annabi nípa so a sì ń sọ ìsọkúsọ ọ̀rọ̀ gbáà ni. Ipe Annabi nípa so ìsọkúsọ ọ̀rọ̀ gbáà ni, ìwíkúwí gbáà ni. Ipe Annabi ni Osupa ìsọkúsọ gbáà ni, ìwíkúwí gbáà ni. Ipe Annabi ni ọ̀dà LABEEB ṣe Annabi l'Ọ̀rúnmìlà. Jami Adégúnwà sọ pé Annabi ni Ọ̀rúnmìlà. Jami Adégúnwà ó sọ pé Ọ̀rúnmìlà Annabi ni. Ṣé bí ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ń tako Jami ńgbà tó sọ pé Annabi ni Ọ̀rúnmìlà. So tó túbọ̀ sí pé kò yẹ kẹ́ máa tako Jami nìyẹn. Ìgbà tó sọ pé Annabi làwọn Ọ̀rúnmìlà gbogbo yín jáde ń tako náà, gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ lórí pé, gbogbo ẹ̀yin tẹ́ ń make comment bú lórí pé a sọ pé sọkúsọ lẹ́ni yìí sọ. Ọ̀pọ̀lọpọ̀ yín ṣe bẹ́ẹ̀ ń bú Jami Adégúnwà lórí pé ó sọ pé Ọ̀rúnmìlà Annabi ni. So káwádé àwọn ìyá láta náà káwọn náà wá jáde àbí àwọn bàbá láta kó wọ́n sọ pé tọ̀ Annabi làwọn náà níbi ìmá lọ́ta yìí o. So ẹ rí pé fìtínà ẹ ti sọ gbólóhùn ìjà Annabi ẹ ti sọ di nǹkan rédèrèdè, ẹ ti sọ di ẹ̀pà máwọn èèyàn lọ́wọ́ tó yá sí pé kálukú ó lè máa rún mẹ́nu bó ṣe wù. Allah bẹ̀ẹ́dà ó fi ọmọ náà LABEEB lágbàjì. So Allah bẹ̀ẹ́dà ó tọ́ sọ́nà. Kálọ́ bẹ̀ẹ́dà kó má járí irú àdánwò èyí tó fi kàn yóò kó wá bá wa sàmọ̀nà rẹ̀ kó sì tún àwa náà ṣe. Tayyib ìyẹn bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ti LABEEB ń tẹ̀. Tayyib ọmọdé Tìjàníyà yìí wọ́n fi ọ̀rẹ́ rẹ̀ ránṣẹ́ sí mi. So a ti sọ fún pé a máa kọ́ KEWU ni ní ọmọdé Tìjàníyà yìí tá bá ti ní ìdánilẹ́kọ̀ọ́ fáwọn àfáà rẹ̀. So a máa mú ti tiẹ̀ wọ́n tá kọ́ KEWU. So in sì máa kọ́ KEWU, ìníyí máa kọ́ KEWU lọ́mọdé Tìjàníyà. Oye torí àwọn ọmọ KEWU àwọn ọmọ KEWU mi ló jẹ́. Ọmọ KEWU àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa ló jẹ́. Oye ò ní kẹ́kọ̀ọ́ lọ́wọ́ wa. So a máa kọ́ náà ni tó fi gbẹ̀kọ́ insha Allahul azim. So ó sọ àwọn ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ yìí nípa hadithu tí ò tiẹ̀ mọ ẹni tó gbà wá, ìyẹn ọmọ SMB ọmọdé Tìjàníyà yẹn. Ó sọ̀rọ̀ kan nínú bí nípa hadithu tí ò mọ ẹni tó gbà wá tó sọ pé Aliyu ibn Umar ló gbà wá àbí bẹ́ẹ̀ kọ́. Ó ní in tóhun tú ipe tó bá dijọ́ mi tóhun bá tú nǹkan ipe ká má ṣe kíni ká má yí padà mọ́ olódò ọmọ ní ọ́. So ǹgbà tó KEWU àánú rẹ̀ máa ń ṣe mí ni kò KEWU kò kẹ́kọ̀ọ́ kò mọ̀ tó ń pè ní ìmà.
ẹ̀mà ẹjọ́ kéèyàn ro ẹjọ́ kéèyàn kà máa to ẹjọ́ láláìsí pé bóyá èèyàn tọwọ́ bọ ọ̀rọ̀ ìmọ̀ ń rọrùn gan ìmọ̀ ń ṣe kí ni ìmọ̀ ń rọrùn gan kéèyàn kà máa to àwọn ẹjọ́ àmọ́ àwa ń ti wọ àmà ṣe kí àmà fi ọ́ lé tíra báyìí so àwọn ẹ̀kọ́ tó kọ́yún lọ́dọ̀ àwọn àfáà rẹ̀ tó wá sí pé wàzífà ló dàgbà sí àti kùbùrá àmà fi ojú rẹ̀ lé tíra báyìí so tá àmà fi ọ́ tọ́ tíra báyìí ipò òkè wo báyìí so kó lè bá blend dáadáa oye mo sì mọ̀ pé blend yóò sì wúlò fún àmọ́ ẹ jẹ́ ká gbọ́ àwọn ẹjọ́ wẹ́wẹ́ tí ọmọ náà rò. Assalamu alaikum. àìsínlé olóńgìní ilé ìdílé èkúté àgbà ọ̀nà ìjìmọ̀ sọ ìgbà tí mi wà active ní weekend yìí mo rí pé YELMA'E ò ṣe live video almost 2 hours mi lè wo kò possible mi ní time wallahi mi lè wo video 2 hours kò possible tí mo wá mi kí n wo fíìmù Yorùbá mi kankan anything mi lè wo fíìmù 2 hours kò possible now so àti pé gbogbo nǹkan tó ṣe yẹn bí fíìmù tí ò ní túmọ̀ ni so mi lè wo 2 hours bọ́ mo gbé àwọn ọ̀rọ̀ kan tó sọ sínú ẹ̀ ṣé wàá rí sórí láyé ẹ̀ YELMA'E tí mo bá tún àdìsí fún tó bá tuntun rọ tó bá ń sọ ìsọkúsọ ọjọ́ tí mo bá mú ọ màá kàn lábùkù gan sórí ẹ pé sí èmi ló ń tún sàlásìlò fún ní earthquake so ó wàá tó ìwé náà kàyẹ́ tó lè kọ́ lónìí ṣetán ìwé èso wà jáde nínú earthquake yẹn àbí ó gọ̀ mo ń tún nǹkan fún ẹ ó de ò farabalẹ̀ kó jẹ́ kórí ẹ pé ó dẹ̀ tún àwọn tó wà lẹ́yìn rẹ tí wọ́n ti ń mọ̀nà lọ tẹ́lẹ̀ ó tún ń da orí wọn rú nù ó ti ẹ̀ dorí wọn rú tí kì í bá ti kórí èèyàn dàrú ní òfin mọ̀ tẹ̀lé YELMA'E torí ẹni tó rí ẹ bá pé kò ní tẹ̀lé YELMA'E ọlọ́run wa ń lọ because èmi àti bàbá ajá ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ àbí èmi àti alfáùsì ni ló kàn sọ wọn pé YELMA'E ò gọ̀ tó àwọn tó ń tẹ̀lé náà àwọn tó ń tẹ̀lé ló pọ̀ jù. ṣé tó bá lè tú sàlásìlù sí earthquake ṣé yóò tú lẹ́ka yẹn tó kọ́dún ṣe tó wọ́n ní sí ipò ìwé ìṣó jáde láti ẹ̀dẹ̀ múfí. ẹjọ́ dá padà ká gbọ́ ohun tí àwọn ẹjọ́ tó ọmọ náà rò. bọ́ ló gbá àwọn ọ̀rọ̀ kan tó sọ sínú ẹ̀ tó wá rí sórí láyé ẹ̀yẹ náà tí mo bá tún àdìsí fún tó bá tún tún rọ tó bá sọ ìsọkúsọ ọjọ́ tí mo bá mú un màá kàn lábùkù kan sórí ẹ pé sí èmi ló tún sàlásìlò fún ní earthquake sí àlejò gbọdọ̀ sọ̀rọ̀ kó mọ̀ ṣe earthquake mélòó ló ti ṣẹlẹ̀ nínú ẹjù sólòdò ní ẹni. Tayyib Al-Yaqin Institute ilé ìwòsàn àwọn wèrè so gbogbo yìí tẹ́ gbádùn ibi báyìí nílé ìwòsàn yìí ẹ̀wọ̀n ọmọ yàwá tẹ́ ń gbọ́ wà ẹ má gbàgbé ìgbà tá a ṣe dánilẹ́kọ̀ọ́ fọmọdé yìí ẹ dákun kí la ṣe fún àwọn kan tó ẹjọ́ wẹ́wẹ́ kalẹ̀ àwọn òráyè ẹjọ́ wẹ́wẹ́ a lọ sínú tírà àwọn àfá ìsìláàmù a lọ sínú ìwé àwọn àfá ìsìláàmù láti já sí wípé ká ṣe kí ni ká wo ohun tí wọ́n tú lórí hadithu tí ò tẹ̀ kọ́kọ́ mẹni tó gbà wá náà ó yà bí bẹ́ẹ̀ kọ́ tọ́ àwa mú àwọn àfá wa àwọn olùmọ̀ ìsìláàmù wa so Al-Aini ń bẹ́ẹ̀ Ibn Hajar al-Asqalani ń bẹ́ẹ̀ kí ni wọ́n tú oye láwọn ẹni tí wọ́n kẹ́kọ̀ọ́ hadithi nìyàn tí wọ́n gbájúmọ́ hadithi tí wọ́n nímọ̀ ń pa hadithi a sọ pé yìí tí wọ́n túrè aláìmọ̀ wàlá ọmọ náà wọ́n máa ń kàánú rẹ̀ gan I used to pity him like mo máa ń wò pé ọmọdé yìí so ká ló bá lè take time ẹ̀ kó lọ fi kéwú ni kò bá ṣe kí ni kò bá wúlò fún gan oye so kò bá wúlò fún gan àmọ́ yóò padà mọ ṣàǹfààní fún dáadáa ó lè má tètè yé ń sìn yóò padà mọ yé lọ́jọ́ ọ̀la oye so a sọ pé àwọn àfá ẹ̀sìn tú nǹkan àwọn olùmọ̀ ìsìláàmù tú nǹkan ìwọ ń sọ pé ká má yí ohun tó tú ká má yí padà ìwọ òwò ṣé wọ́n tó wá sí pé òtí ẹ̀ kọ́kọ́ mọ orúkọ ẹni tó gba hadith wa ọmọdé Tìjàníyà walad òtí ẹ̀ kọ́kọ́ mọ orúkọ ẹni tó gba hadith wa ọmọdé Tìjàníyà ó kọ́kọ́ mọ orúkọ ẹni tó gba hadith wa ìwọ yóò ló fẹ́ sọ pé tó bá tú nǹkan kó má yí padà ìwọ tó tẹ̀ kọ́kọ́ mọ ohun tó ń kà gan-an ohun tó ń kà ò kọ́kọ́ mọ̀ náà ó mọ tó ń kà mo ti sọ wọ́n pé ò lè ka tírà bó ṣe wà yìí tí ìbá ṣe pé bóyá tá a bá fi àwọn rédèrèdè tó ń sọ yún lẹ̀ yóò máa jọ bí pé bóyá ìmọ̀ ló ná àbí àbákà máa wọ̀ ọ̀ràn àmọ́ ìní wọ̀ ọ̀ràn àwọn ọ̀rọ̀ táwọn sọ yóò padà wúlò fún ẹ máa dá ọ padà sínú tírà ẹ máa gbé wá sínú tírà pé wá ka tírà tí tó fi blend so a ní Ibn Hajar tún nǹkan a ní Al-Aini tún nǹkan àwọn olùmọ̀ hadithi àwọn tí wọ́n nímọ̀ ń pa hadithi wọ́n tún nǹkan ìwọ́n sọ pé
ibo làwọn ọmọ yìí ti kéwú gan-an àwọn àfáà wọn kọ́ àwọn ọmọdé yìí ní kéwú ẹ gbìyànjú rárá àti rárá ẹ try kankan ẹ try kankan so ẹ má dá lóhùn ẹjọ́ wẹ́wẹ́ fọ́ lórí bí ṣe máa ń tọ́ ẹjọ́ lórí TikTok nu tí ó kọ́ àwọn tí wọ́n jọ kóra wọn jọ tí wọ́n máa tọ́ ẹjọ́ yùn lóru pàwọ́ àmọ́ tó ń bi tíra lèmi ó kó sí ọlọ́pọlọ èmi ó gbé iṣẹ́ fún ọ ní ṣó ẹjọ́ tó ń tò yùn so eléyìí ń tiẹ̀ ìpápátè ni ń gbé iṣẹ́ fún ọ láti yá sí pé kó ka tíra oye ń gbé iṣẹ́ fún ọ láti yá sí pé kó ka tíra a ní Ibn Hajari tún nǹkan Al-Aini tún nǹkan àwọn olùmọ̀ hadisi wọ́n tún nǹkan a fi àkọọ́lẹ̀ hàn so ọpọlọ rẹ̀ ò gbé léyìn àbí àwa ló wá rúpa àwa mọ́ bọ́ tó ẹjọ́ ẹwẹ́ àwòrán ẹjọ́ ẹwẹ́ ń tiwa tíra làwó tún kà fún láàárọ̀ ń tún fi etí rẹ̀ ń tún fi tó tíra ìpé mọ́ bọ̀ wá rí nǹkan wá kọ́mọ̀ wá kéwú tó rí ké tó wá sí pé wàzífà ló dàgbà sí àti kùbúrá ló dàgbà sí àwó ṣe kí ni àwó fojú rẹ̀ tó kéwú ọ̀hún láàárọ̀ insha Allahul azim ọya máa sọ àwọn ẹjọ́ ẹwẹ́ yìí lọ ẹ máa gbọ́. òkè tó bá tún sàlásìlù ike òun náà kà sàlásìlù earthquake kó mọ̀ ṣẹlẹ̀ ní nẹ́ẹ̀dù wàlúfítàn so káàtì àwọn sọ pé earthquake ni ọmọ dábì sí náà. tọ́ ọmọ yìí kò tẹ̀lé ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe fún dáadáa ká ló bá tẹ̀lé ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe fún dáadáa àti kéwú tá a kọ́ ẹni ó yẹ kó ti rí nínú ta tú láti inú ọ̀rọ̀ àwọn olùmọ̀ Islam ipe najdu tí wọ́n ń sọ lọ́jọ́ yẹn najdu tánà sẹlẹ̀mù ń sọ lọ́jọ́ yẹn kìí ṣe najdu ibi tí Muhammad ibn Abdul Wahhab tẹ̀ ti wá lónìí oye so torí najdu tí wọ́n ń sọ lọ́jọ́ yẹn bí Saidi Iraki ló wà lásìkò gbà yẹn so ó dà gẹ́gẹ́ bí eastern part fẹ́ni tó bá wà ní Madina tó bá wà nínú Madina lọ́jọ́ yẹn so almost going to be Iraq Hijaz nǹkan kan bẹ́ẹ̀ so gẹ́gẹ́ bá ṣe ṣe kí ni gẹ́gẹ́ bá ṣe ṣe dánilẹ́kọ̀ọ́ fún olórí ẹ̀ láti inú Fathul Bari Sharhu Sahih al-Bukhari ti Ibn Hajar àmọ́ngbà tó yá sí pé so ẹjọ́ òfò àsìkò ẹjọ́ òfò ló nídìí àsìkò ẹjọ́ òfò ló ní o lásìkò kó já sí pé kó jòkó kéwú kó jòkó kẹ́kọ̀ọ́ ká ló bá lè farabalẹ̀ jòkó kẹ́kọ̀ọ́ ni o bá jàǹfààní yẹn nínú kéwú tá a kọ́ lọ́jọ́ sí oye kò bá jàǹfààní nínú kéwú so sẹ́ni tẹ́ bá ń bá wọn aláìmọ̀kan sọ̀rọ̀ ẹ̀yin tó yá sí pé ẹ ní nǹkan ṣe lẹ́sìn tẹ́ bá ń bá wọn aláìmọ̀kan sọ̀rọ̀ àwọn tí wọ́n mọ̀ kankan ẹ má bá wọn tó ẹjọ́ wẹ́wẹ́ ẹ má ka kéwú fún wọn ni ẹ má ka tírà fún wọn ẹ má ka ìmọ̀ fún wọn ṣé tẹ́ bá wọn tó ẹjọ́ wẹ́wẹ́ wọn rọ̀ náà lọ àmọ́ tẹ́ bá ń ka kéwú fún wọn oye tẹ́ bá ń ka kéwú fún wọn ẹ mà ní ìsìn àwa ní ìsìn aríbì kan bọ́ sí ipe ohun táwọn àfáà ìsìláàmù túrè so kò sí bó ṣe fẹ́ rọ́nà lọ kò sí bó ṣe fẹ́ escape ẹ̀ nígbésí ayé rẹ̀ àmọ́ ká ní ẹjọ́ wẹ́wẹ́ yùn la bá tò wípé kìí ṣe ìtumọ̀ ẹnìyẹn nǹkan kan bẹ́ẹ̀ yóò fẹ́ tún máa rọ́nà lọ yóò máa rí àwọn ẹjọ́ wẹ́wẹ́ mi tò mo sọ pé Ibn Hajari tú nǹkan tó ń bá bí ọ̀dà jáde wá sọ pé ohun tí Ibn Hajari tú ìtukùtù ni so wọn ò tó bẹ́ẹ̀ àwọn àfáà rẹ̀ gan wọn bí wọn dá kan sọ pé ìtukùtù ni tí Ibn Hajari tú kéwù ni wọ́n fẹ́ fi sọ ṣé wọ́n kéwú ni wọ́n kéwú náà láwọn àfáà rẹ̀ tí wọ́n jọ máa kẹ́kọ̀ọ́ wa ká tó wá sọ ọ̀wọ́ tó yá sí pé ó tiẹ̀ kọ́kọ́ mọ orúkọ ẹni tó gba hadithu tó fẹ́ lò lẹ́rìí ó kọ́kọ́ mọ orúkọ ẹni tó gbà wá ó máa rọ́wì rẹ̀ ó máa rọ́wì rẹ̀. so ó wà tó ìgbóná kayẹ́ tó kọ́ nínú ṣètọ́n ìwé èso bá jáde nínú sp kíyànjú ó gọ̀ ṣé a sọ pé ìwé ìṣó jáde nínú earthquake yẹn ṣé n tá sọ nìyẹn ni in tí àwọn olùmọ̀ ìsìláàmù tó kọ́rùnù ṣètọ́nù sí dajálù ní olódò ọmọ in tí àwọn olùmọ̀ ìsìláàmù tó kọ́rùnù ṣètọ́nù sí níbi hadith yẹn dajálù ní na ó ṣe wáyà láìmọ̀kan báyìí ó ṣe wáyà láìmọ̀kan báyìí ó ṣe ń yẹpẹ ó ṣe lálàsí ara rẹ báyìí rẹ ọmọ olódò yìí àwọn èèyàn kàn mọ́ fi ọ́ ṣe ẹ̀yẹ́ ni gbogbo tó ń ṣe yìí àníkò lọ kéwú so àníkò lọ kéwú ohun táwọn àfá ìsìláàmù tún kọ́rùnù ṣètọ́n sí dajálù ni ya walad ó ṣe wáyé aláìmọ̀kan báyìí so ó ṣe wáyé olódo báyìí rẹ ọmọ yìí ó ṣe ń ṣe báyìí táwọn sọ wọn pé ìwé ìṣó jáde nínú earthquake ọ̀hún ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ so hadithu tó wá síwájú hadithu hunaka yatlu'u qarnu shaytan
hadithu tó wá síwájú hadithu yìí a jẹ́ kó yẹ ń bẹ̀ pé Annabi sallallahu sọ̀rọ̀ nípa zalazil ipe tó bá di ìgbẹ̀yìn ayé so tí gbẹ̀yìn ayé bá ti fẹ́ dé tálkìámà bá ti fẹ́ dé oye so ipe takthuru az-zalazil zalazil ó pọ̀ so Annabi sallallahu sọ pé zalazil ó pọ̀ hadithu tó kọ́kọ́ wá síwájú hadithu tí wa hunaka yatlu'u qarnu shaytan so zalazilu tí ń bẹnu hadithu tó gbáwájú eléyìí oye àti zalazilu tó wá nínú èyí tí qarnu shaytan bẹ́m̀bẹ̀ kí ni yàtọ̀ àwọn méjèèjì jẹ́ ń gbéṣẹ́ fún ọjẹ́ jẹ́ kí n kọ́ ẹ sí kéwú díẹ̀ ọmọ yìí ń fẹ́ mọ́ bọ́ tó ẹjọ́ so zalazilu ẹwà àwọn tí ó bá jáde sí ẹjọ́ níwà mọ́ tó so zalazilu tí ń bẹ nínú ẹ jẹ́ ká fi hàn ẹ má jẹ́ ká kàn èmi ò fẹ́ má bá tó ẹjọ́ kò wù mí kí má bá tó ẹjọ́ ẹjá fún níṣẹ́ ká fún lásàímẹ́ǹtì kéwú tí ò kí lọ́dọ̀ àwọn àfáà rẹ̀ at least àwọ́ gbìyànjú ká á ṣe jihadi láàrẹ díẹ̀ at least á blend díẹ̀ kó lè bá mọ̀ pé àwàdà kọ́ ni ọ̀rọ̀ ìmádé so ẹ jẹ́ ká ṣe àǹfààní fún díẹ̀ kánà lọ́wọ́ díẹ̀ so Fathul Bari 502 Fathul Bari 502 503 oyi báyìí number is 1043 so ẹ jẹ́ ká ṣe àǹfààní fún ọmọdé náà díẹ̀ ẹ jẹ́ kó jàǹfààní kéwú lọ́wọ́ wa díẹ̀ so ọmọdé Tìjàníyà wá jẹ́ kí n ṣe ọ lójú díẹ̀ tó bá wá sínú Sahihul Bukhari oye nínú Sahihul Bukhari lábẹ́ Kitabul Istisqa ẹ máa wo à ń jẹ́ kó rí tíra báyìí à ń fojú rẹ̀ tó tíra o so tí ó bá jáde ẹjọ́ wẹ́wẹ́ òṣì ní ó wà máa tó díẹ̀ tó bá sọ̀rọ̀ tá bá fèsì fún kẹ́ àmọ́ pé àwọn ẹjọ́ wẹ́wẹ́ yùn àwò ráyè rẹ̀ àwa ń wá ẹni tó yá sí pé ó lè bá wa tọwọ́ bọ tíra tí ó kà tíra báyìí ẹ̀mí rẹ̀ ò sì gbé àwọn àfáà rẹ̀ gan ẹ̀mí wọn ò ṣe kíni ẹ̀mí wọn ò gbé láwọn àfáà rẹ̀ tọ́ hadithu tí ń sọ̀rọ̀ nípa zalazilu yẹn tọ́mọ yẹn sọ pé Muhammad ibn Abdul Wahhab ni àbíbẹ̀kọ́ oyi hadithu yẹn ni hadithu Abdullahi ibn Umar tálàìmọ̀ kan ọmọ náà sọ pé Aliyu ibn Umar oye so báyìí sìn hadithu yìí anásọ́lámù sọ pé Allahumma barik lana fi shamina ire Allah bá falbarka sí shamuwa wa fi yamanina àti yamanuwa qalu wa fi najdina wọ́n bá sọ pé tọ́ najdu wa na ká nabi falbarka sí قال اللهم بارك لنا في شامنا وفي يمننا قالوا وفي نجدنا ipe Ànábì sallallahu sọ pé Allah bá dada bá wa fi albarka sí Ṣáàmù àti Yamanu àwọn ni tó najdu ana kalla bá da fi albarka sí qala hunaka zalazil wọ́n ní Ànábì sallallahu sọ pé ní ọ̀gángan yẹn ní bí najdu yẹn oye ibẹ̀ ni àwọn zalazil ló ti ṣẹlẹ̀ so oye mo tú zalazil yìí mo sọ pé earthquakes ni so ìfalẹ̀ ya tí ilẹ̀ ó ṣe kíni tí ó ya walfitan àtoríṣiríṣi fitina wa biha yatlu'u qarnu shaitan ibẹ̀ sí ni so qarnu shaitan ti jáde ìwo shaitan àmá àwọn olùmọ̀ islam tú sí kíni wọ́n tú sí dajjal oye tó dẹ̀ correct lórí ẹ̀ tọ́yẹ ọmọ náà wá sọ pé
zalazilu ta tú ipá ṣe máa tú sí earthquake pé earthquake mélòó ló ti ṣẹlẹ̀ ní Najdu. So àmọ́ gbà tó wá sí pé ó yà aláìmọ̀ kan kò tẹ̀lé ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe fún kò jẹ́ kó lè mọ̀ pé àwọn olùmọ̀ Islam jẹ́ kó yé wa pé Najdu lásìkò yẹn ò kìí ṣe Najdu ti Saudi Arabia, Najdu tó yá sí pé so Saidi bí Iraki òun ni Najdu yẹn wà ń gbà yẹn bí west ló jẹ́ fún ẹni tó bá wà ní Madina. So bí west ló ṣe kíni ló jẹ́ fún ẹni tó bá wà ní Madina lásìkò yẹn. Tọ́yẹ àmọ́ iṣẹ́ tí mo fẹ́ gbé fọ́mọ̀ yẹn sì ni pé ṣe rí hadithu tó wá síwájú hadithu ti onaka zalazil wal fitan wa biha yatlu qarnu shaitan yìí, hadithu kan wá síwájú rẹ̀ tí Annabi sallallahu alaihi wasallam sọ pé la taqumu sa'atu hatta yuqbada al-ilm, alkiyama ò ní dé àyàfi ìgbà tí wọ́n bá tó ká ìmọ̀ kúrò ńlẹ̀. Oye wa takthura az-zalazil àti ìgbà tí az-zalazil oye àti ìgbà tí az-zalazil bá tó ṣe kíni tó bá tó pọ̀, tí az-zalazil bá pọ̀ káàkiri. Tó mo wá fẹ́ kí ọmọdé aláìmọ̀kan ọmọ Tìjàníyà kékeré yùn mo fẹ́ gbéṣẹ́ fún díẹ̀. Kí ni ìyàtọ̀ láàrin zalazilu tá Annabi sọ ń bí àti zalazilu tí ń bẹnu hadithu ti qarnu shaitan yìí? Jẹ́ kí n gbá assignment fún ọ díẹ̀. Ẹ máa wo tí ó bá jáde ẹjọ́ ẹwẹ́ ní ó wà máa tó wọ́n bídà. Kò kéwù bó ló ṣe fẹ́ ṣe, bó ló ṣe fẹ́ sọ, kí ló fẹ́ wí? So kí ló fẹ́ wí? So kí ni ìyàtọ̀ láàrin zalazilu tí ń bẹnu hadithu èyí tó wá síwájú èyí tí qarnu shaitan ń bẹnu rẹ̀? Kí ni yàtọ̀ láàrin àwọn zalazilu méjèèjì yẹn? So kí ni yàtọ̀ láàrin zalazilu méjèèjì? Tó dẹ̀ já sí wípé abẹ́ maqila fi zalazil, abẹ́ ipò òkè ohun tí wọ́n sọ nípa zalazil, nípa earthquakes, so wal ayat àtàwọn àmì tí ó ṣẹlẹ̀ táfi mọ̀ ipò òpin ayé ti dé. So abẹ́ ibi tí wọ́n ti mú àdísù wá nù, aláìmọ̀kan wá ń tú sífẹ̀ẹ́ nù rẹ̀. Olódò ọmọ ọya tó bá tó bẹ́ẹ̀ wá sọ ìyàtọ̀ tí ń bẹ láàrin az-zalazilu tí ń bẹ ń bí hadithu Abu Hurairah yìí àti tí ń bẹ ń bí Aliyu ibn Umaru aláìmọ̀kan ọmọ Aliyu ibn Umaru tó sọ wá sọ ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn méjèèjì òkúrí orùgbá ọkọ̀ mọ́bọ̀ tó àwọn ẹjọ́ wẹ́wẹ́ òṣì àwòráyè ògbò yẹn àwòráyè yẹn ọmọdé Tìjàníyà kò sí táwà fẹ́ fi yẹn ṣe. Ó yé báyìí ọyá tẹ̀síwájú ọmọdé yìí. Ó lè wò farabalẹ̀ kó jẹ́ kó rí ẹ pé ó dẹ̀ fún àwọn tó wà lẹ́yìn rẹ̀ tí wọ́n ti ń mọ̀nà lọ tẹ́lẹ̀ ó tún da orí wọn náà ó tẹ̀ lórí wọn tí kì í bá sí kórè yẹn dàrú ní òfin ọ̀tẹ̀lẹ̀ yẹn mọ́ torí ẹ bá pé kò ní tẹ̀lé yẹn ọlọ́run wọn ni because èmi àgbà wájá sí ń sọ̀rọ̀ lọ́wọ́ àbí mi àti àfọ́nsì mo kàn sọ wọn pé yẹ́nu gbọ̀ táwọn tó tẹ̀lé náà àwọn tó tẹ̀lé ló gbọ́ jù àwọn kò kàn ẹ ti rí bó ṣe mú ẹ̀dẹ̀ tó tẹ̀lé. Ṣé tó bá fi lè tú zalazilu sí earthquake ṣé yóò tú nẹ́ka ẹni kọ́dún ní ṣètò ọ̀nà sí ipò ìwé ìṣó jáde láti kéwù tayọ ọpọlọ ọmọ náà wàlá ìmẹ̀sí tayọ ọpọlọ ọmọ náà, ọpọlọ rẹ̀ ò gbé rárá àti rárá, làákàyè rẹ̀ ò gbé rárá àti rárá. Sòtúrò ẹ̀ mo ti sọ pé a mọ̀ blend ẹ̀ a ní àwọn àfẹ́sìn tú nǹkan ìwọ́n sọ pé ṣáàtù pé ìwò ìṣó jáde ní inú earthquake ni ṣé n tà sọ fún ọ ṣé n tà tú fún ọ nù ṣé kí ó tà kọ́ ẹ nìyẹn ọmọdé Tìjàníyà ó ṣe máa ń ṣe bí ó ṣe máa ń gbádùn àìmọ̀ kan báyìí ó ṣe máa ń fi àìmọ̀ kan ṣe ọyọ́ báyìí ọmọdé yìí. So àwa fẹ́ yọ kó nu àìmọ̀ kan tó wà ní tó bá lè farabalẹ̀ oye tó bá lè ṣe kí tó bá fẹ́ràn mo láti gbá sẹ́mẹ́ntì kan fún ẹ. Zalazilu tí ń bẹ́ẹ̀ hadithu tó kọ́kọ́ wá síwájú èyí tí qarnu shaitan bẹ́ẹ̀. So zalazilu méjèèjì kí ni ìyàtọ̀ wọn? Kí ni ìyàtọ̀ zalazilu ọ̀hún? Ṣé watakthura zalazil tí ń bẹ́ẹ̀ hadithu Abu Hurairah tó gba wájú ti Ibn Umar yẹn oye ṣé watakthura Muhammad ibn Abdul Wahhab náà ní ìtumọ̀ rẹ̀? Muhammad ibn Abdul Wahhab ó pọ̀ káàkiri ló tú sí àlóyà aláìmọ̀kan sẹ́ ọkùnrin ọmọ ní ẹ́ àlólòdó ní ẹ́ ó ṣe wọ́n ṣáìmọ̀ kan báyìí aláìmọ̀kan ní ẹ́ kó gbẹ́nu dákẹ́ tàbá ń sọ̀rọ̀ kó dákẹ́ òkéwú náà òkéwú wàsífà ló dàgbà sí ó sì dàgbà sí ìdíkó máa hàn ní Ibrahim Inyas àtàmọ́dù Tìjàní ló bá parí so àwọn tíra Ibrahim Inyas gan tó yàtọ̀ sí tíra orin o mọ́
ṣé àwọn tíra Islam ló wá fẹ́ mọ̀ ọmọdé Tìjàníyà so ọmọdé Tìjàníyà tọ́yì ẹ̀dẹ̀ mú fídíò almost 2 hours live video ẹ̀dẹ̀ tó sọ wípé ASADU kìíní kan ẹ̀dẹ̀ tó ń pè ní nǹkan tí kò yá come on anyway that aside oníkàyé bí kọ́ ní ṣe tán ní ọ̀tọ̀ tí ẹ̀yẹn wá fẹ́ dìbọn kàdísì yẹn ó wá lọ ń mú ọ̀rọ̀ Ibn Hajar kó tó lọ sínú ipò wá lọ mú ọ̀rọ̀ Ibn Hajar wá jẹ́ ń tún fojú rẹ̀ tó tíra díẹ̀ so wọ́n máa ń sá fún tíra ní wallahi ọmọ yìí lórí program lórí ètò rẹ̀ kan fa àmà wọlé ní fàgbé ká kọ lẹ́kọ̀ọ́ a sì fẹ́ ka tíra ní sọ pé rárá ẹ má jẹ́ kó ka tíra o ẹ má jẹ́ kó ka tíra o wallahi yafirru min al-kutub la yuhibbu qira'at al-kutub kò fẹ́ ka tíra wallahi al-azim so kò fẹ́ ka tíra ìmọ̀ ń bẹ̀rù tíra ní a fẹ́ ka tíra fún lórí ètò rẹ̀ yìí sì ń bẹ̀rù ń bẹ̀rù ní falọ́jọ́ náà wípé tọ́ Alfawzi ẹ má jẹ́ kó ka tíra ẹ má jẹ́ kó ka tíra so ẹ jẹ́ kó ka láti bẹ̀rẹ̀ àdíwọ̀ kéré tí ẹsẹ̀ tí mo bá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún yóò mọ̀ dàbí pé bóyá mò ń lọ wá agbára fún ẹni oye yóò mọ̀ dàbí pé bóyá mò ń lo ọwọ́ agbára fún ẹni oye yóò mọ̀ dàbí pé mò ń lo ọwọ́ agbára fún ẹni so yóò mọ̀ dàbí pé mò ń lo ọwọ́ agbára fún ẹni àmọ́ a sì máa kọ́ náà ni o lè escape ẹ̀ a máa kọ́ ẹ náà ni so a máa kọ́ ẹ náà ni tó fi gbẹ̀kọ́ a máa kọ́ ẹ náà ni oye a máa kọ́ ẹ náà ni tó fi ṣe kíni tí tọ́ ẹmọ ya nínú ẹ̀sìn wa nínú Fathul Bari so tí Ibn Hajar kọ oye ìkanú àwọn olùmọ̀ Islam àbíbẹ̀kọ́ tọ́ Ibn Hajar nímúnú mujalladi ẹlẹ́ẹ̀kẹ́ 16 volume 16 so page wo lélẹ́yìí page 503 page 503 nìyẹn so ẹ máa wo Ibn Hajar ó gbà wá ó sọ pé Al-Khattabi ìkanú àwọn àfáà tó yá sí pé wọ́n mọ̀ ń pa ìlú dáadáa tí wọ́n sì mọ̀ ń pa èdè Lárúbáwá dáadáa wọ́n mọ̀ ń pa ìlú wọ́n sì mọ̀ ń pa èdè Lárúbáwá dáadáa oye ní Al-Khattabi yìí wà ẹ máa gbọ́ nǹkan ó ní wa qala Al-Khattabi ó ní Al-Khattabi sọ pé najdu min jihatil mashriq ipe najdu yìí ọ̀gángan west ló wà lásìkò náà najdu yìí tánà sálàmù sọ yìí ọ̀gángan west òun ló wà lásìkò náà wa man kana bil madinati ẹni tó bá wà ní Madina lásìkò yẹn kana najduhu badiyatal Iraq najdu rẹ̀ lásìkò yẹn yóò ṣe kí ni yóò jẹ́ ibi agbègbè ìlú Iraq ẹ̀dá kò ṣe ìlú Iraq ni najdu ìlú Iraq ni najdu tí Muhammad bin Abraham ti wá ní ó ṣe wáyé aláìmọ̀ kan báyìí so akatira fún wa ní àwọn àfá Islam sọ nǹkan òun sọ pé ṣé pẹ̀lú ọpọlọ tí ò tiẹ̀ ọpọlọ rẹ tí ò lè gbé kéwú yanjú tí eléyìí ló fẹ́ fi sọ fún wa pé ló fẹ́ fi sọ fún ló fẹ́ fi máa fi tú kéwú fáwà ọmọdé Tìjàníyà ohun tó lè ẹ̀pọ̀ náà ni pé kó padà sínú táwọn àfá tú torí ọpọlọ rẹ ò jiná tó so ọpọlọ rẹ ó sì kéré gan kò tí ì ṣe kíni kò tí ì kẹnu tọ́ Ibn Hajar sọ pé Al-Khattabi sọ pé ẹni tó bá wà nílùú Madina o so najdu tí yóò jẹ́ agbègbè Iraq wa nawahiha àti àwọn tó surround ẹ̀ wa hiya mashriqu ahlil Madina so Saidi Iraq yẹn òun ni mashriqu fáwọn ẹni tó bá ń bẹ ní Madina òun náà ni mashriqu fáwọn ẹni tó bá ń bẹ ní ìlú ẹnìkan sọ lórí TikTok ipe yafirru min al-kutub aw anil kutub Allah bẹ̀yẹ̀dà sọ fún wa nínú Qur'anul Karim ipe kul innal mawta alladhi tafirruna minhu
قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم قل إن الموت الذي تفرون منه so fún délé yìí so kò sí tó burú níbi pé kẹ́ sọ pé yafirru minal kutub Allah bá ẹ̀dà ṣe kíni ó lò fún so ó lò fún kíni ó lò bẹ́ẹ̀ nínú Qur'anul Karim so ẹgbàlá ìmọ̀kan ó ní your explanation is not even clear àní Ibn Hajari sọ pé Al-Khattabi sọ pé Mashrik West tó ń túmọ̀ sí bí ìlú Iraq óyé lásìkò yẹn òun ni Najdu wà nígbàtà náà sẹ́lẹ̀mù fi sọ̀rọ̀ yìí òun ni Najdu wà nígbàtà náà sẹ́lẹ̀mù fi sọ̀rọ̀ yìí so tíra ní kẹwa bá wa kà kìí ṣagbárí àwọn tí wà ráyà agbárí tiwa ó rí táwà bá sọ̀rọ̀ tiwa yóò ṣòro káwà máa sọ pé káwà máa mú nǹkan kan wá látinú agbárí tiwa àwó padà sínú táwọn àfáìsìn sọ ni óyé à ń ṣe bẹ́ẹ̀ nítorí ẹ̀yin aláìmọ̀kan tó yá sí pé ìlàkà ẹ̀yin tí ò pé lẹ fẹ́ máa lò láti máa fi dá sọ̀rọ̀ kẹ́ lè bá a máa bẹ́ẹ̀ ṣe mọ́ ká lè bá a máa fún iṣẹ́ ṣe pé gbé làkà rẹ̀ yun sẹ́gbẹ̀ẹ́ so ìgbà tó kéwú tó fẹ́ máa lò làkà á wà gbéṣẹ́ fún pé á máa bọ̀ wá ṣe kí ni máa bọ̀ wá fojú tó ìmọ̀ oye oná là ń kọ́ ọmọ ìyá rẹ̀ ń bí yìí so ọmọ kéwú àwọn ọmọ kéwú wa tọ́ Ibn Hajar sọ pé Al-Khattabi sọ pé najdu min shihatil mashriq wa man kana bil madinati kana najduhu badiyatal Iraq ẹni tó bá wà ní Madina lásìkò yẹn so najdu rẹ̀ yóò jẹ́ bí ìlú Iraq wa nawahiha àti àwọn in tó bá rọ kiriká ìlú Iraq lásìkò yẹn wa hiya mashriqu ahlil Madina òun ni ó dà gẹ́gẹ́ bí west òun ló dà gẹ́gẹ́ bí west fún àwọn ẹni tó bá wà ní Madina ń gbà yẹn so oye so ohun tí Ibn Hajar ṣe kí ni tí Ibn Hajar gbà wá nù Al-Aini náà sọ nínú Awnul Ma'bud sorry nínú Umdatul Qari Sharh Sahih al-Bukhari Al-Aini náà wí so aláìmọ̀ká sọ pé àwọn àfáìsìn sọ ìwọ tó wá sí pé ò tí ẹ̀ kọ́kọ́ mọ owó kọ rọ́wí tó gba hadithu tó fẹ́ lò ó kọ́kọ́ mọ̀ Ali ibn Umaru ní ohun tó sọ ó kọ́kọ́ mọ rọ́wí ọ̀hún náà ìwọ yìí ló wá fẹ́ tú hadithi so Ibrahim Yasi gan ò lè tú hadithi yanjú ká tó wá sọ ọ̀wọ́ tó wá sí pé ò tí ẹ̀ kéwú rárá àti rárá ó mọ́ tó ń pè ní kéwú Ibrahim Yasi oye ṣéwù rẹ ọlọ́run rẹ ń bí so kò lè tó àdíìsì yanjú ní Ibrahim Yasi túkùtù ní máa ń túnú àdíìsì ká tó wá sọ̀wọ́ ọmọdé àrọ́mọdọ́mọdọ́mọdọ́mọ àwọn ìbádó Ibrahim Inyas àrọ́mọdọ́mọdọ́mọdọ́mọ àwọn ẹrú Ibrahim Yasi ń bí so fún délé yìí kó farabalẹ̀ kó lè bá kẹ́kọ̀ọ́ dáadáa óyé so àwa fẹ́ kó kéwú náà àwa fẹ́ kí kéwú yọ ni óyé báyìí so kìí ṣe àwọn ẹjọ́ wẹ́wẹ́ làwáwò ráyà àwọn ẹjọ́ wẹ́wẹ́ òṣì so kò sí tó kàn wá pẹ̀lú yìí so má bá mi tọjọ́ wẹ́wẹ́ máa óyé kí n ráyè rẹ̀ so torí ẹ̀ ó lè sọ̀rọ̀ kí má fèsì fún tó bá gbé ẹjọ́ wẹ́wẹ́ ni óyé báyìí so àmọ́ katira ó wà lẹ copy and paste sórí fóònù ẹ ó wà nílé ka ohun tó lẹ̀ mọ́bẹ̀ yóò lẹ̀ nǹkan mójú fóònù ẹ̀fà kò sí nílé ka ẹ máa wo ohun tó tún ṣe ń bí so ó mú ọ̀rọ̀ Ibn Uthaymin nǹkan wá ó sì lẹ̀ mọ́bẹ̀ kò sì ká fáwọn èèyàn ṣé gbogbo àwọn ẹni tó ń sọ fún ni wọ́n kéwú ni àbí gbogbo àwọn ẹni tó ń sọ fún ni wọ́n mọ èdè Lárúbáwá kà tọ́ ọlọ́wọ́ ṣàánú rẹ̀ ọmọdé Tìjàníyà. ṣé rí tẹ̀yìn tẹ̀ ìjòkó ti yẹ́ náà tẹ̀sọ̀ kó mọ̀ tó sọ sẹ́yìn tẹ̀ ìjòkó Ibn Hajar al-Asqalani tó lọ mú ọ̀rọ̀ rẹ̀ wáyé sáfà sálàfí. ẹ máa gbọ́ o. ẹ lọ wo ní tí wọ́n ṣe yìí ẹ lọ wo náà Uzaymin ní yọ̀bọ̀bọ̀ ó yọ Ibn Hajar al-Asqalani ó yọ sheikh yẹn ó yọ wọn kọ̀kọ̀ àdètìmọ̀ ó ń sọ fún wa ní mẹ́ta kẹsí èèyàn mẹ́rin wọ́n dáwọ́ jọ al-Asqalani yẹn tí yẹnu àmú ọ̀rọ̀ rẹ̀ fẹ́ fi dìbọ́ọ̀kì àdìsí yẹn ó sọ wípé oníṣúfì ni torí ẹni wọ́n sì yọkùnrin nínú al-Sunnah wal Jama'ah bí ẹni tẹ́ntẹ́lẹ̀ yẹnu ẹ̀ tó wáyé pàwọn ọ̀rọ̀ yìí wà mú níbi ẹ má bínú bóyá ẹ̀sìn ìmọ̀ débẹ̀ ni seriously Uzaymin ẹ máa wo ó yọ Ibn Hajar ó sọ wípé Ibn Hajar ìkan nínú àwọn àfáà ìgbà Salafiyya ni àwọn àfáà àwọn YELMA'E náà nìyẹn wọ́n ní Ibn Hajar al-Asqalani pé kò kí ń ṣe al-Sunnah pé torí pé ó ní Sufi ni kódà àwọn sọ pé kì í ṣe mùsùlùmí so ẹ ti jẹ́ kí n fún yín ní síra eléyìí ẹ lọ ka Liqa'u Babil Maftuh ẹ rí níbi tí Uzaymin tó sọ wípé Ibn Hajar al-Asqalani pé kò kí ń ṣe al-Sunnah ẹ lọ wò náà ẹ lọ wò tíra yẹn ẹ lọ ka ọ̀tọ̀tún nìyẹn ó tún wá ní tíra mi tí ẹ wà láìmọ̀ kan ọmọ àbí
yu'jibuni jahluhu àìmọ̀kan rẹ̀ máa ń yà mí lẹ́nu gan. So àwa la gbé tírà jáde yìí, a fi tírà hàn àwọn èèyàn a sì kà àbí bẹ́ẹ̀ kọ́, àwa ò fi tírà hàn yín a sì kà, ẹni kó ka nǹkan yín jáde fún yín. Ẹ dákun, nínú àwa tó já sí pé a fi tírà hàn yín a sì ka ohun tá a ṣe kí ni ohun tí a fi hàn yín a sì ká jáde, ṣé báwa ṣe máa yanjú ọ̀rọ̀ fún yín nù ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, ibi tẹ́ ti mọ̀ pé ọmọ yìí ó kéré ó bíntínù ẹjọ́ òṣì. So ẹjọ́ òṣì ló fẹ́ máa bọ́ èmi tò láti gbé mi kó lójú ọ̀nà ìmọ̀, èmi ò sì ní ṣe bẹ́ẹ̀ fún, èmi ò máa dá ọ padà. Ọya tó bá tó bẹ́ẹ̀ ka ẹni tí ń bẹ nínú liqahu al-babil maftuh yẹn ká jáde fáwọn èèyàn kó tú, ẹni kó ká jáde fún yín kó tú. Àbí ṣé gbogbo ẹ̀yin tó yá sí wípé ẹ̀ ń gbọ́ gbogbo yín lẹ kéwú, oye ṣé gbogbo yín lẹ kéwú, ṣé gbogbo yín lẹ ké lárúbáwá, gbogbo yín lẹ mọ̀ lárúbáwá kà, ẹni kó ká jáde fún yín kẹtù. Tẹ́lẹ̀ mo ní lẹ́mìí pé mo fẹ́ ka bẹ̀yún kí n tú ní àbí bẹ́ẹ̀ kọ́, mo fẹ́ ka tẹ́lẹ̀ mo ní lẹ́mìí pé ń ka in tó gbé sórí copy and paste tó gbé sójú screen yìí, mo sọ pé ń ka tẹ́lẹ̀ àmọ́ mo fẹ́ máa jẹ́ kóhun náà máa ṣiṣẹ́ báyìí. Ọya ọmọdé Tìjàníyà ka ohun tó gbé sójú screen yẹn ká jáde fáwọn èèyàn kó tú. So tẹ́lẹ̀ mo fẹ́ ràn ọ́ lọ́wọ́ ni kí n ṣèdánilẹ́kọ̀ọ́ fún ọ lórí ohun tó sọ yùn, oye àmọ́ ká kó tú, ká kó ṣe kí ni ká kó tú. Ṣé àwọn Ibn Uthaymin tó yá sí pé wọ́n tún máa ń mú nínú kíni nínú ọ̀rọ̀ Ibn Hajar, Ibn Uthaymin máa ń fi Ibn Hajar ṣe reference náà, àmọ́ gbà tó yá sí pé ò kéwú. So nínú sharhu Ibn Uthaymin lórí Sahihul Bukhari, so àìmọye ibi tó ti fi Ibn Hajar ṣe reference. So àmọ́ so níbi al-asmahu wa sifat àwọn ọkọ̀ alábẹ̀ẹ́dà àtàwọn ròyìn alábẹ̀ẹ́dà àwọn Ibn Hajar wọ́n ṣe kí ni wọ́n ya pa alùsúnnà ń bẹ̀. So gẹ́gẹ́ bí wọ́n ṣe já sí wípé wọ́n wà fákọ̀ wọ́n sì wà pẹ̀lú àwọn alùsúnnà nínú àwọn masáìlù tó pọ̀ rẹpẹtẹ. So nínú àwọn masáìlù tó ṣe kí ni tó pọ̀ rẹpẹtẹ, àmọ́ ìní tún tó gbé síbẹ̀ yùn fún ọ fẹ́ máa dọ́gbọ́n kíwú lára wa ni, ó fẹ́ máa dọ́gbọ́n jàǹfààní ìmà, ọya ka in tó gbé síbẹ̀ yùn ká fáwọn èèyàn. So èyàn ó ṣe gbé nǹkan sójú screen fún yín tí ò ní ká fún yín, ṣé bọ́n ṣe ń sọ̀rọ̀ ìmọ̀ nìyẹn, ṣé bẹ́ẹ̀ ṣe ń fi ìdí ohun tó ń claim, ṣé bẹ́ẹ̀ ṣe ń fi múlẹ̀ nìyẹn, ṣé bẹ́ẹ̀ ṣe ń jiyàn ìmọ̀ nìyẹn. So kó wá gbé nǹkan sójú screen fún yín pé tírà kan bẹ́ẹ̀ tí mo fẹ́ fún yín nǹkan ẹ lọ lè kà á, olódò ọmọ ká jáde fún wọn. Ẹjọ́ ti báyé rẹ̀ jẹ́ kó sáàmọ́ tó àwọn ẹjọ́ òṣì, àwọn ẹjọ́ tí wọ́n tò lórí TikTok yìí 2 hours 3 hours láwọn ẹjọ́ ìranù tí fi ń wá gift lórí TikTok lóró pàwà ń tó ń bí. So oye àwọ́ kọ́ ń kéwú ni mo sì sọ fún ẹ wallahi ń kọ́ ń kéwú dáadáa tí èṣe kékeré ni o, ń sì fi kéwú lé ọ lẹ́nu báyìí. So ọya ka ohun tó gbé sójú bẹ̀ yẹn ká fáwọn èèyàn káwọn èèyàn gbọ́, ká fáwọn èèyàn jẹ́ káwọn èèyàn mọ ohun tó tọ́ka wọn sí ẹ jẹ́ káwọn èèyàn mọ̀. Ok ohun tí Ibn Uthaymin sọ rèé o nǹkan o. So in tí Ibn Uthaymin sọ ń bẹ̀rẹ̀ kìí ṣe pé bóyá ó sọ pé Ibn Hajar tẹ̀ ṣe alùsúnnà o, oye ó ní bí Ibn Uthaymin ṣe gbé kalẹ̀ o, àmọ́ mo fẹ́ kọ́ mọ̀ yín kà fún yín kẹ́ gbọ́. So kẹ́ ṣe kí ni kẹ́ gbọ́. Then ó wọ́n sọ pé ó ní Ibn Hajar pé Sufi ni, ipe ṣe bí àfà Sufi àwọn ni, wípé tí mo fi ń lo Ibn Hajar gẹ́gẹ́ bí reference, ó ti dáa fún wọn báwọn. Ó tún fẹ́ túra rẹ̀ láṣìírí ni, àní ìgbà tó kí wó mọ̀ túra rẹ̀ láṣìírí, ó tún fẹ́ máa tú àwọn àfà rẹ̀ láṣìírí, ó ti dáa fún wọn báwọn. Ọya tẹ̀síwájú sọ rédèrèdè tó fẹ́ sọ. Ìjọ dáwọ́jọ kọ́ láwọn àfà sàlàfíà ibi wọ́n dáwọ́jọ kọ́ kìí ṣe nìkan kìí ṣe èèyàn méjì kìí ṣe èèyàn mẹ́ta kìí ṣe èèyàn mẹ́rin, wọ́n dáwọ́jọ kọ́ ni ipe Hussein Ibn Hajar al-Asqalani tí yẹ́nà mú ọ̀rọ̀ rẹ̀ sẹ́rí yẹn ipe kìí ṣe wípé laysa min ahli sunnati wal jamaa. Ìka ìnà ó dẹ̀ jòkó dẹ̀ fídí ní láìs bẹ́yẹn ó dẹ̀ parọ́ fún yín ẹ̀rẹ̀ jòkó tí ṣé bẹ́yẹn lórí yín kú tó ni. Ọ̀tọ̀ wá nìyẹn, ìyẹn ọ̀tọ̀ fine assignment tó ìyẹnjú ọ̀rọ̀ àdìsí yẹn tí Muhammad bin Abdullah ti jẹ́ ṣe ìtàn tó ti rí yẹnjú tán jẹ́ kí wọ́n fún ẹni mi. Tọ́ ó sọ pé Ibn Hajar pé àfà Sufi àwọn ni, pé à ń fi ń ṣẹ̀rí, pé a ṣe máa mú àfà Sufi àwọn wá láti fi ṣẹ̀rí. Ok tó bá wá gbà pé Ibn Hajar jẹ́ àfà Sufi, àkọ́kọ́ náà tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ọ lórí eléyìn náà.
tó bá sọ pé Ibn Hajar jẹ́ àfáà Sufi ó kẹ́kọ̀ọ́ ni ká ló bá kẹ́kọ̀ọ́ ó bá mọ̀ pé ó tún fún mi ní agbára kún pé ó gbọ́dọ̀ tẹ̀lé ohun tí Ibn Hajar ṣe kíni ó gbọ́dọ̀ wọnú tírà Ibn Hajar kó ka kéwú fún mi. So tó bá gbà pé Ibn Hajar àfáà Sufi ní àbí idhan ulzimuka bima sharaha Ibn Hajar, mo ń ṣe ilzamu fún ẹ pẹ̀lú ohun tí Ibn Hajar tú. Aláìmọ̀kan lọ́wọ́ náà ó ní àfá. So lọ́dọ̀ tí ẹ ní ìsìn ẹ̀rí ohun tó fẹ́ fi ṣẹ̀rí pé in tí mo mú ohun tí Ibn Hajar tú yùn sí kò yẹ ká lò lẹ́rìí nù àbí bẹ́ẹ̀ kọ́. Lọ́dọ̀ tí ẹ ó fẹ́ sọ pé ńgbà tí àwọn àfá súnnà sọ pé Ibn Hajar ṣe alùsúnnà bó tẹ̀já sí pé kìí ṣe tí ń bẹ nù copy and paste tó paste nìyẹn oye. So ó fẹ́ sọ pé Ibn Hajar nǹkankan ìgbà tó ń sọ pé kìí ṣe alùsúnnà kò yẹ ká mú ọ̀rọ̀ rẹ̀ nù olódò ọmọ ní ọ. Tó bá gbà pé Ibn Hajar jẹ́ àfáà Sufi ajá sí wípé ilzamu ní fún ẹ láti já sí wípé ká fi sọ fún ẹ pé olódò ní ẹ òdò ní tó ń tú yẹn ohun tí Ibn Hajar tó gbà láàfáà ń tú. So tó bá tún lọ síbẹ̀ yẹn náà tó tún tọjọ́ ẹwẹ́ wọ bẹ̀ yẹn náà ìdánilẹ́kọ̀ọ́ látún ṣe fún ẹ̀bẹ̀ yẹn. Ọmọ yìí ṣe wáyé aláìmọ̀kan báyìí. Àwẹ́ rí nǹkan ìgbà tá sọ pé Ibn Hajar tú nǹkan tó wà ń bá wà tó ẹjọ́ òṣì ẹ̀yìn kí ló kàn wá pẹ̀lú àwọn ẹjọ́ ìranù tó ń tò ẹjọ́ òṣì ló kàn bá wà tó yìí ẹjọ́ ìranù òṣì abájọ tó mọ́ ń bẹ̀rù àti kàtírà àwọn ẹjọ́ òfò tó fẹ́ máa tònú àwọn òsì ráyè rẹ̀. Tó bá gbà pé Ibn Hajar jẹ́ àfáà Sufi oye ìrẹ́ ọmọ aláìmọ̀kan ọmọdé Tìjàníyà yìí. So ajá sí wípé so in tó túyùn aláìmọ̀kan ní ẹfún tó túyùn. So Ibn Hajar nínú Ibn Hajar àti ohun tó túyẹn oye èwo ló correct. Ibn Hajar òun kọ́ ń pa hadisi ó ní mọ̀ ń pa hadisi ó ní mọ̀ ń pa in tó sopapọ̀ máa hadisi ìwọ́n tí ẹ òkè kankan nú ẹ̀kọ́ ẹ̀sìn kò sí nǹkankan tó mọ̀ nínú ẹ̀kọ́ Ìsìlámù rárá àti rárá. So nínú tó wà túnyàn àti ohun tí Ibn Hajar tú ta kà fáwọn èèyàn èwo ló correct. Àló kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ so ẹ̀kọ́ tó kọ́ lè kéwúyàn àwó kọ́. Wàláhì kò mọ̀ ẹgbẹ́ tí ń sọ yẹn kò mọ̀ ẹgbẹ́ ẹ̀rí ló tún jẹ́ fáwa. Ọmọdé Tìjàníyà yìí ó fọ́ ní bàjẹ́ tọ́ ipé àfáà Sufi yẹn wá ní Ibn Hajar jẹ́ tún wá dá ẹlẹ́kọ̀ọ́ lórí rẹ̀. Ibn Hajar yìí ṣe àfáà Sufi ti irú Ibrahim Inyasi oye. Ibn Hajar kò bá àwọn irú Sufi Ibrahim Inyasi àtàmọ́dù Tìjàní ṣe ó mọ̀dí jẹ́ ọmọ yìí tọ́ kó má mọ̀ dàbí pé bóyá à ti ń kó àwọn ìdánilẹ́kọ̀ọ́ yùn sí ẹ lọ́pọlọ jù àbí ti ń pọ̀ jù kó má wà dà bẹ́ẹ̀ oye nǹkan rọra ṣe ń ṣókí fún ẹ oye báyìí. So torí orú lè máa mú ọpọlọ rẹ tó bá fi lè ṣe kíni tó bá fi lè gbọ́dánilẹ́kọ̀ọ́ yìí. So yóò ti wà overwhelming fún ẹ yóò fẹ́ pọ̀ jù fún ẹ pé dánilẹ́kọ̀ọ́ àwọn àfá mi yìí dánilẹ́kọ̀ọ́ rẹ̀ yìí ó ti pọ̀ ju ohun tí mo lè comprehend lọ. Máa bọ̀ wá sínú jẹ́ ìṣẹ́ dánilẹ́kọ̀ọ́ fún láti jẹ́ kó mọ̀ pé Ibn Hajar kìí ṣe àfáà Sufi irú àwọn Ibrahim Inyasi Ahmadu Tijani oye. Ibn Hajar gan kìí ṣe àfáà Sufi náà yí máa ń takọ àwọn Sufi náà ní Ibn Hajar oye. tí ó wá rí yàtọ̀ sí pé kìí tún wá ṣe àfáà Sufi tí ó rí irú Sufi táwọn Ibrahim Inyasi ṣe àtàmọ́dù Tijani wallahi ká ní àwọn Ibn Hajar ká láwọn Ibrahim Inyasi bá bá láyé àbáwọn Ahmadu Tijani bá bá Ibn Hajar láyé wọ́n ní farare lọ níwájú Ibn Hajar. So wọ́n ní ṣe kíni wọ́n ní fararọgbọ níwájú Ibn Hajar o ma Ibn Hajar. So dó ó láwọn àṣìṣe tó ṣe min janibi al-asmahi wa sifat tó tẹ̀lé lànà àwọn Asha'ira ń bẹ rahimahullah olùmọ̀ islamu ni ó wúlò fàálù umma yìí lọ́pọ̀lọpọ̀. So àwa gbà aláàfà walhamdulillah oye. So àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà
wallahi tí Ibrahim Inyas Baba Tijani bá ṣẹ̀ mí pẹ̀lú Ahmadu pẹ̀lú Ibn Hajar in tó fojú wọn rí kò ní dá má bọ̀ wá rí nǹkan jẹ́ ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ọ níbẹ̀ yẹn náà kó lè bá mọ̀ pé Ibn Hajar ò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú Sufi òṣì tẹ́ ń gbé káàkiri táwọn Ibrahim Inyas náà pèpè sí. Ìrẹ́ aláìmọ̀kan ọmọdé Tijaniya máa wo nǹkan nínú Jawahirul Ma'ani inú rẹ̀ ó máa bàjẹ́ bá ṣe ń ka tírà yìí nìsí inú rẹ̀ ó lè dùn wàláhì yóò máa kán lára bá ṣe ń ka tírà yìí nìsí oye yóò máa ṣe kíni yóò máa kán lára bá ṣe ń ka tírà yìí nìsí pé ó ti gbé mi wọnú tírà ìfẹ́ jẹ́ kó ka tírà kákàn tó máa tó ẹjọ́ ká máa tó ẹjọ́ bíi tọkọ-tìyàwó èmi ò ráyè léyìn kò sí àkósáyè fún yàn èmi ó ka tírà fún ọ ni kó má bàa rọ́ náà lọ oye Ibnu bó wọn ti ń pè Tijani Ahmadu Tijani nínú Jawahirul Ma'ani ó ní qala Ibn al-Arabi al-Hatimi ó tún ṣe radiyallahu anhu fún Ibn Arabi oye ó ní qala Ibn al-Arabi al-Hatimi ó tún ṣe radiyallahu anhu fún so tó Ahmadu Tijani bí báyìí ó gba ọ̀rọ̀ Ibn al-Arabi wá kìí tún ṣe láyé yìí nìkan ò lọ́pọ̀lọpọ̀ bí nínú Jawahirul Ma'ani bí àwọn ọ̀rọ̀ tí Ahmadu Tijani múnú àwọn ọ̀rọ̀ Ibn al-Arabi yìí pọ̀ gan àgbákò kèfèrímà ni Ibn al-Arabi yìí fa àgbákò onígbàgbọ́ gbogbo nǹkan làlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ Ahmadu Tijani ẹ mọ̀ pé ìlànà àwọn Ibn al-Arabi yìí lónìí lórúkọ Sufi àtàwọn al-Hallaj àtàwọn àtàwọn Abu Yazid al-Bistami àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ó gba ẹgbà wá Ibn al-Arabi wá ń bí ó dẹ̀ ṣe radiyallahu anhu fún so bẹ́ẹ̀ dẹ̀ ni ó dẹ̀ fi ọ̀rọ̀ Ibn al-Arabi yẹn ó fi rinlẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ máa wá wò nǹkan Ibn al-Arabi tó jẹ́ bí àfáà fún Ahmadu Tijani yìí támadu Tijani gbà nínú kan náà àwọn àfáà irú Sufi tó ń ṣe wá wo ohun tí Ibn Hajar ṣe fún àtòhun tí àwọn ọmọ kéwu Ibn Hajar gbà wá tó wọ́n sọ pé ó sọ nípa tó wọ́n sọ pé máa ń ṣe lórí Ibn al-Arabi tó bá lọ sínú tíra tó ń pè ní al-Jawahir wad-Durar ẹyọmọ yáwá àwọn fi tíra hàn yìí ni o kò sí táwà fi ń ṣe báyìí tó tayọ pé kí gbogbo tá ń sọ lè bá ṣe kí ni kó lè bá clear sí kẹ́ lè bá rí pé à ń tọ́ka yín síbì kan oye àwòráyè ẹjọ́ ń tiwa kò sáàyè gbogbo rédèrèdè yẹn nínú al-Jawahir wad-Durar nínú kí ni al-Jawahir wad-Durar fi tarjamati Shaykh al-Islam Ibn Hajar tí ọmọ kéwù Ibn Hajar oye as-Sakhawi so ìkanná àwọn ọmọ kéwù Ibn Hajar ni as-Sakhawi wa Shamsuddin Muhammad Ibn Abdurrahman as-Sakhawi oye ó kú ní ọdún 903 hijra tẹ́bá wá sí page 1407 page 1407 oye ẹ máa wo tí as-Sakhawi gbà wá tó ń sọ fún àwọn èèyàn nípa àfáà rẹ̀ Ibn Hajar al-Asqalani rahimahullah as-Sakhawi ń sọ fún wa ipe wa kadha kana yajharu bil inkari ala Ibn Arabi wa man naha nahwahu as-Sakhawi sọ ipe àfáà rẹ̀ tí ń ṣe Ibn Hajar al-Asqalani ipe kana yajharu bil inkari ala Ibn Arabi ipe a máa ṣe kíni a máa tako Ibn Arabi èyí tí Ahmadu Tijani ṣe kíni tó gba ọ̀rọ̀ òṣì wá látọ̀dọ̀ rẹ̀ nínú Jawahirul Ma'ani bí tó tún ṣe radiyallahu anhu fún oye ipe Ibn Hajar a máa ṣe kíni a máa tako ń ta gbangba a máa ṣàtakò Ibn Arabi dáadáa ń ta gbangba a máa publicize àtakò fún Ibn Arabi èyí tó jẹ́ bí ìkánnú àwọn àfá Ahmadu Tijani nínú Jawahirul Ma'ani Ahmadu Tijani mọ́ àwọn ọ̀rọ̀ àgbákò ìròrí Sufi lọ́dọ̀ rẹ̀ ipò pàdé Harun òun àti Harun jọ wá ń sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oye ipe Ibn Hajar a máa ṣàtakò rẹ̀ níta gbangba a máa takò níta gbangba
wa man naha nahwahu àti gbogbo ẹni tó bá léwu tó bá rin irú ojú ọ̀nà tí Ibn Arabi rìn ipe Ibn Hajar a máa takò wọn a máa ṣe ìkárù fún wọn. Ojú ọ̀nà ta ni Ahmadu Tijani rìn àwọn Ibn Arabi, ojú ọ̀nà àwọn wo ni àwọn Ibrahim Inyas rìn àwọn Ibn Arabi, tó túmọ̀ sí pé ká ní Ibn Hajar wà láyé ni táwọn Ibrahim Inyas bá láyé tó wọ́n bá ṣẹ̀mí yóò fojú wọn hàn nǹkan kí nǹkan gẹ́gẹ́ bóyá máa ń takò Ibn Arabi olódò ọmọ. So ó rò wípé wàlá ọmọ yóò bá wò pé irú kí ló wúwọ̀ yìí agbádá tó jù ọ̀lọ́ ló wọ̀ ọmọdé agbádá tó jù ọ̀lọ́ ló wọ̀ torí èmi ò ní bọ́ tọjọ́ òṣì, èmi ò ní máa bọ́ tọ ẹjọ́, èmi ò ráyè rẹ̀. So èmi ò ráyè rẹ̀, èmi máa ń ka tírà ń tèmi ni ya walad, èmi máa ń kéwú ń tèmi ni àìmọye òru làwá fi máa ń dó tó já sí pé ìgbàdíẹ̀ láàfisùn tó já sí pé kéwú làwó máa ké ń tiwa oye akéwú á ṣe náfílà oye tó bá díwa tó já sí pé à ń ṣe ojú báyìí àìrórun sùn ni. So níwá máa dórun mọ́jú bẹ̀ kó wá já sí pé ẹjọ́ òṣì làwó wà máa bọ́ ọ̀tọ̀ kò sáyè rẹ̀ tọ́ àwọn àfáàfá rẹ̀ nínú Sufi àwọn Ibn Arabi èmà tí wọ́n rí lọ́wọ́ so wọ́n sọ pé there is difference between Ibn Arabi wa Ibn al-Arabi. Please help us to say something about this sheikh. Naam, Ibn al-Arabi wọ́n ṣe àṣìṣe àkọọ́lẹ̀ nǹkan yẹn nínú Jawahirul Ma'ani ni. Ibn Arabi tí ò ní ma'arifa, that is tí ò ní al-ma'arifa, òun ni ti Ibn Arabi al-Hatimi tí Ahmadu Tijani gbọ́rọ̀ rẹ̀ wá sínú Jawahirul Ma'ani. So Ibn al-Arabi so èyí tó ní al-ma'arifa òun tiẹ̀ àfá dáadáa ni, olùmọ̀ Islamu dáadáa ni oye. So olùmọ̀ kíni, olùmọ̀ Islamu dáadáa ni kíní kan Abu Bakr Ibn al-Arabi something like that àbí nǹkan kẹbẹ̀ oye. So olùmọ̀ Islamu dáadáa ni Ibn al-Arabi èyí tó ní al-ma'arifa lọ́dọ̀ àwọn olùmọ̀ Islamu dáadáa ni. So Ibn Arabi tí Ahmadu Tijani rí fà sí òun ni èyí tí ò ní al-ma'arifa àmọ́ wọ́n ṣe àṣìṣe àkọọ́lẹ̀ rẹ̀ kíkọ nínú kíni nínú Jawahirul Ma'ani bí wọ́n fi al-ma'arifa sí fún. So oye, so Ibn Arabi èyí tí ò ní al-ma'arifa ni wọ́n rí fà sí nínú Jawahirul Ma'ani. So tí ọmọ kéwú Ibn Hajar ṣe kíni, so tí ọmọ kéwú Ibn Hajar ń rí fà sí nínú al-Jawahir wa ad-Durar oye. So yàtọ̀ ń bẹ láàrin àwọn méjèèjì, so káwọn èèyàn má dàpọ̀. So ẹ máa oríṣiríṣi àwọn àṣìṣe kíkọ òun ló ń bẹ nínú oríṣiríṣi àwọn àṣìṣe bóyá bí níbi tí wọ́n bá ti ń táìpù àbí níbi tí wọ́n bá ti ń táìpù ẹ̀ jáde, oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ nínú Jawahirul Ma'ani bá kọ̀mpútà tí wọ́n fi ń táìpù ẹ̀ nǹkan bẹ́ẹ̀. So ara rẹ̀ náà ni ètò ìṣẹ̀lẹ̀ ń bẹ. So Ibn Arabi al-Hatimi, so Ibn Arabi al-Hatimi gangan ló yẹ kó jẹ́, kìí ṣe Ibn al-Arabi, torí Ibn al-Arabi èyí tó ní al-ma'rifa yẹn oye àfáà dáadáa ni òun jẹ́. So àfáà dáadáa ni òun jẹ́. So tọ́ Ibn Arabi ìwárè tó jẹ́ àfáà Ahmadu Tijani, tó jẹ́ àfáà Ọlọ́run Tijaniya oye fún àwọn ọmọdé Tijaniya yìí tọ́ Ibn Hajar máa ń takò. So èyí tí mo sọ yìí ní ìsìn orí ọmọ yìí yóò gbóná gan, ó gbọ́dọ̀ gbóná. Mo fẹ́ kó mọ ohun tó ń ṣe, mo fẹ́ kó mọ̀ pé àwàdà kọ́ làwa ń ṣe lórí social media ń bí, àwọn ẹjọ́ òṣì àwọn ẹjọ́ òfò tó ń rò lórí TikTok kọ́ làwa ń bá ká ń bí báyìí oye. Tọ́ kò wá tún tán sí bí ó tún wá sọ mí o oye báyìí, ó tún sọ òmí o Ibn Hajar tún sọ òmí o, àbí As-Sakhawi tún gba ọ̀rọ̀ míì wá nípa àfáà rẹ̀ ń bí o nínú ad-Duraru yìí oye. Ó tún gba ọ̀rọ̀ míì wá nínú ad-Duraru yìí na bákan náà nípa àfáà rẹ̀ nínú al-Jawahir wa ad-Durar ti As-Sakhawi ní page 1001 page 1001 As-Sakhawi sọ pé ó ní kultu ipe mò ń sọ pé wa ma ufuri hilmihi ipe tóun ti pípé àti púpọ̀ tí ìnísùúrù Ibn Hajari pọ̀
wa adami sur'ati ghadabihi àti àìmá tètè bínú tí Ibn Hajar tètè bínú tó ti bẹ́ẹ̀ náà fakana sari al-ghadabi fillahi wa rasulihi ipe Ibn Hajar a máa tètè bínú tí wọ́n bá sọ kankan pa Allah bó jíṣẹ́ rẹ̀ tí ò rí bẹ́ẹ̀ a máa tètè bínú nítorí Allah tó jíṣẹ́ rẹ̀ oye a máa tètè ṣe kíni a máa tètè bínú nítorí Allah àti kíni àti òjíṣẹ́ rẹ̀ so wọ́n ṣà ń bá wọ́n ṣà ń ṣe kíni wọ́n ṣà ń bá ọ̀rọ̀ yẹn lọ wọ́n bá bọ̀ oye ó wá sọ̀rọ̀ náà débi pé wattafaqa kama sami'tuhu minhu ipe Ibn Hajar rahimahullah gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ látọ̀dọ̀ rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà oye tọ́rọ̀ náà dẹ̀ ṣe kíni tó ní ìfi ẹsẹ̀ rinlẹ̀ bẹ́ẹ̀dẹ̀ ni tó dẹ̀ jọ́rọ̀ tó yá sí pé ó lẹ́sẹ̀ ńlẹ̀ annahu jara baynahu wa bayna ba'dil muhibbin libn Arabi munaza'atun kathira fi amri Ibn Arabi ipe àríyànjiyàn ṣẹlẹ̀ láàrin Ibn Hajar àti àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ fún Ibn Arabi oye àgbà Sufi kèfèrí burúkú yẹn Tamadu Tijani ní ọjọ́ náà rẹ̀ àti àwọn Ibrahim Inyasi ipe ìfàǹfà àríyànjiyàn ṣẹlẹ̀ láàrin Ibn Hajar àti àwọn kanú àwọn olólùfẹ́ Ibn Arabi nípa àlámọ̀rí Ibn Arabi ipe ẹni ànú ni ẹni ànú kọ́ ẹni ìsìnà ni ẹni ìsìnà kọ́ ó gbégbè sídìí ẹbọ kò gbé sídìí ẹbọ ipe àríyànjiyàn ó ṣẹlẹ̀ láàrin Ibn Hajar àti àwọn olólùfẹ́ Ibn Arabi so gẹ́gẹ́ bí òun ṣe gbọ́ lẹ́nu Ibn Hajar tí ń sọ fún tó addat ila annala shaykhuna min Ibn Arabi li suhi maqalatihi as-Sakhawi sọ pé àríyànjiyàn yìí ipe ó ṣẹlẹ̀ débi pé ó wá jẹ́ kí àfá àwọn tí ń ṣe Ibn Hajar ó jẹ́ kó bínú gan ó bínú sí Ibn Arabi dáadáa li suhi maqalatihi nítorí àwọn ọ̀rọ̀ bú tí Ibn Arabi máa ń ṣe kíni tí máa ń sọ nítorí àwọn ọ̀rọ̀ òṣì àwọn ọ̀rọ̀ burúkú àwọn ọ̀rọ̀ ránù tí èṣù ọ̀rọ̀ Islamu tí Ibn Arabi máa ń sọ irú ètí Amadu Tijani gbà wá sínú Jawahirul Ma'ani bí ẹjá ké fún wa so bí irú àpèjúwe àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ òun náà ni irú ètí Amadu Tijani gbà wá sínú Jawahirul Ma'ani bí page 186 page 186 tí Amadu Tijani sọ pé qala Ibn al-Arabi so kìí ṣe Ibn al-Arabi ló ẹkó jẹ́ kò yẹ kó ní al-Ma'rifa oye kò yẹ kó ní al-Ma'rifa torí Ibn Arabi al-Hatimi so Arabi ti tẹ kò ní al-Ma'rifa ipe qala Ibn Arabi al-Hatimi ó ṣe radiyallahu anhu fún pé Ibn Arabi al-Hatimi so hina laqiya sayyidana Harun alayhi salatu wasalam nígbà tó pàdé Harun alayhi salam annabi Ọlọ́run ọba annabi Allah bẹ̀ẹ́dà ni Harun èyí tó bá annabi Musa lúgbà so Ibn Arabi pàdé rẹ̀ òun àti Ibn Arabi jọ pàdé so òun àti Ibn Arabi jọ ṣe kíni wọ́n jọ pàdé so inú àwọn ọ̀rọ̀ àgbákò báyìí so àti àwọn ọ̀rọ̀ òṣì tí wọ́n fi ń pe àwọn ẹ̀dá Allah ní Allah tí Ibn Arabi pèpè sí lórúkọ Islamu so ipe Ibn Hajar máa ń ṣe kíni ó ètì Ibn Arabi ó sì máa ń bínú pa Ibn Arabi lórí rẹ̀ ó máa ń bínú sí Ibn Arabi nítorí rẹ̀ ẹ máa wá wo wọ́n wá sọ pé falam yashul birrajuli almunazi' lahu fi amrihi ipe kò rọrùn fún arákùnrin tí ń jiyàn pẹ̀lú Ibn Hajar nípa àlámọ̀rí Ibn Arabi kò rọrùn fún lọ́dọ̀ Ibn Hajar láti rọ́nà lọ wa haddadahu bi an yugriya bihi shaykh صفاء الذي كان الظاهر برقوق يعتقده ليذكر للسلطان أن جماعة بمصر منهم فلان يذكرون الصالحين بالسوء débi pé àwọn ẹni tó ń bá Ibn Hajar ṣàríyànjiyàn nípa Ibn Arabi yẹn wọ́n wá ń ṣe kíni wọ́n ń ṣe tàhádìdù fún Ibn Hajar wọ́n ń jágbe mọ́ so wọ́n ṣe kíni wọ́n ń jágbe mọ́ wọ́n máa jágbe mọ́ Ibn Hajar wọ́n máa ṣe oríṣiríṣi débi pé wọ́n tún wá ní lọ́kàn ipé tó bá ti dé ọ̀dọ̀ ẹni tó jẹ́ bí ọba àbí olórí ilẹ̀ Misr oye ipé wọ́n fi ẹjọ́ rẹ̀ sùn ọba bẹ̀ ipé tọ̀ lágbájá báyìí o yadhkuruna salihina bisu wọ́n ń sọ aburú nípa kíni nípa àwọn ẹni rere àwọn lágbájá báyìí o
wọ́n ń sọ aburú nípa kíni nípa àwọn ẹni rí gẹ́gẹ́ bá ṣe ń tó àṣírí àwọn Ahmadu Tijani àwọn Ibrahim Inyas ń sìn tí wọ́n sọ pé à ń bú àwọn ẹni ọlọ́run kíni àwọn ẹni shaitan so àwọn awliyahu iblis àwọn awliyahu shaitan so wa nahu dhalik atun tó jọ bẹ́ẹ̀ faqala lahu shaykhuna so òun Ibn Ajari bá sọ fún àwọn ẹni tí wọ́n sọ pé àwọn lọ fẹjọ́ rẹ̀ sùn àwọn lọ fẹjọ́ rẹ̀ sùn àwọn ọba ìlú Misr ó bá sọ fún wọn pé mali sultani fi hadha madkhal kò sí ààyè fún ọba níbi tá ń sọ yìí kò sí tó bá fẹ́ wọlé ṣe níbi tá ń sọ yìí o kò sí ìwọlé níbi tá ń sọ yìí fún ọba kò sí tó kan ọba níbi tá ń wí yìí ẹ máa wọn ní bídíà àwọn aládàádálẹ̀ tó bá ti di pé wọn rí ẹ̀rí tí ó sẹ́rí fún tí wọ́n ń sọ tẹ́ ẹ ti lálàṣe wọn pẹ̀lú ẹ̀rí tẹ́ ẹ dá wọn lẹ́kọ̀ọ́ káàkiri tí wọ́n lọ lẹ̀ dímọ́ láti fi ṣe jàǹbá fún ẹni tó bá wà lórí òdodo irú rẹ̀ náà ni wọ́n ṣe fún Ibn Taymiyyah rahimahullah so àwọn Sufi wọ́n tún fẹ́ àwọn Sufi tó yásí pé wọ́n tẹ̀lé Ibn Arabi wọ́n tún fẹ́ ṣe irú rẹ̀ fún Ibn Hajar tọ́mọ aláìmọ̀kan olódò ọkùnrin ọmọ tí ò kéwú kankan yìí tí ń sọ pé àáfàá Sufi àwọn ni Ibn Hajar olódò ọmọ Ibn Hajar sọ pé mali sultani fi hadha madkhali pé ń tà ń sọ yìí o kò síbi kankan tí ọba fẹ́ gbà wọlé ń bẹ̀ kò sí nǹkan kan tó bá fẹ́ wọlé wá ṣe ń bẹ̀ lakin ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ ní pé ta'ala natabahal ẹwà ẹ jẹ́ ká ṣe mubahala so ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ ká ṣe mubahala faqallaba taba'al ithnan ó kéré nígbà tí àwọn méjì ó ṣe mubahala fakana ahaduhuma kadhiba illa wa usib tí ìkànnù wọn wá jẹ́ òpùrọ́ so tí àdánwò wá ní ṣẹlẹ̀ sẹ́ni tó ń já sí pé ń parọ́ níbi mubahala tí wọ́n ṣe so فقلما تباهل اثنان فكان أحدهما كاذبا إلا وأصيب ó kéré nígbà tó yá sí pé èèyàn méjì ó ṣe mùbáhálà lórí nǹkankan tí ìkíní kejì wọn wá jẹ́ òpùrọ́ tí àdánwò wá ní ṣe lórí pé ó ṣe mùbáhálà lórí irọ́ fa ajaba li dhalik ó bá ṣe kíni ó bá dáhùn ipé káwọn ṣe mùbáhálà òun wa allamahu shaykhuna an yaqul ní Ibn Hajar bá kọ́ ipé kó sọ ipé Allahumma in kana Ibn Arabi ala dalal ipé sọ ipé tí Ibn Arabi bá wà lórí ìṣìnà àtànù fala'anni bila'anatik ipé kíra Allah kò ṣẹ́bi lé òun pẹ̀lú la'ana rẹ̀ faqala dhalik ní olólùfẹ́ Ibn Arabi tó tẹ̀lé ẹbọ àti ìlànà kèfèrí Ibn Arabi bóhun náà ṣe sọ́nù wa qala shaykhuna ní Ibn Hajar bá sọ pé Allahumma in kana Ibn Arabi ala hudan ire Allah tí Ibn Arabi alhatimi tó bá wà lórí ìmọ̀nà fala'anni bila'anatik so ire Allah ṣẹ́bi lé mi pẹ̀lú la'ana rẹ̀ Ibn Hajar náà sọ bẹ́ẹ̀ waftaraqa àwọn méjì sì pínyà oye àwọn méjì sì ṣe kíni wọ́n sì pínyà wọ́n sì lọ qal wa kana al-mu'anidu yaskunu ar-rawda as-Sakhawi sọ pé mu'anidu ìsìrè ń gbé ní agbègbè kan tí wọ́n ń pè ní ar-rawda fastadafahu shakhsun min abnahi al-jund jamilu sura ipe ni arákùnrin kan bá ṣe kíni arákùnrin kan bá gbà lálejò so nínú àwọn ọmọ ẹni tó jẹ́ bí ọmọ ogun kan nílùú náà jamilu sura oye arákùnrin tó gba ẹni yìí lálejò ó jẹ́ nìkan tó yá sí pé ó rẹwà gan ní àwòrán thumma bada lahu an yatrukahum so ìgbà tó yá ẹni tó jẹ́ alátakò fún Ibn Hajar lórí ọ̀rọ̀ Ibn Arabi yìí so ó bá padà yọ sí pókè kóhun fi wọ́n lẹ̀ kó sì máa lọ sí ilé rẹ̀ wa kharaja fi awwalil layl ó bá jáde ní àkọ́kọ́ ìgbà òru so musammiman ala adamil mabit ó bá jáde ní àkọ́kọ́ ìgbà òru lẹ́ni tó yá sí pé kò níbi kankan tí ó sùn lóru yẹn náà fa kharaju yushayyi'unahu ila shakhtur wọ́n bá jáde pẹ̀lú ẹ̀ wọ́n ń sìn lọ sí agbègbè kan tí ń jẹ́ ash-shakhtur falamma raja'a ahassa bi shay'in marra ala rijlihi ní ìgbà tó ṣẹ́rí padà ó kẹ́fín pé nǹkan kan rìn ní orí ẹsẹ̀ òun nǹkan kan ṣe kíni nǹkan kan rìn lórí ẹsẹ̀ òun faqala li ashabihi ìwọ̀n sọ fún àwọn èèyàn rẹ̀ ipé marra ala rijli shay na'im ipé nǹkan kan so tó fẹ́lẹ́ ó rìn ní orí ẹsẹ̀ mi fanzuru ẹ bá mi wò fanadharu falam yaraw shay'a wọ́n bá wo ẹsẹ̀ rẹ̀ wọ́n rí nǹkan kan bẹ̀ wa ma raja'a ila manzilihi illa wa qad amiya ẹni yóò wá padà síbi kó padà délé rẹ̀ àyàfi pé ó ti fọ́ lójú that is ó délé lẹ́ni tó fọ́ lójú wa ma raja'a ila manzilihi kò dé ilé rẹ̀ kò ṣẹ́rí padà délé rẹ̀ illa wa qad amiya àfi pé ó délé rẹ̀ lẹ́ni tó fọ́ lójú lẹ́ni tójú rẹ̀ ti lọ
wa ma asbaha illa mayyitan kò dẹ̀ jí lọ́jọ́ yẹn padà àfi kó já sí wípé ó jí lẹ́ni tó ti kú wa kana dhalika fi dhil qa'da sanata 97 eléyìí ó ṣẹlẹ̀ ní ọdún 770 hijra 770 hijra eléyìí ṣẹlẹ̀ ní oṣù àbí ní ọdún 907 ní ọdún sanata 97 ní ọdún 900 ní ọdún 97 ní eléyìí ṣe kíni eléyìí ṣẹlẹ̀ ní oṣù Dhul-Qa'da ní oṣù kíni ní oṣù Dhul-Qa'da léléyìí ṣẹlẹ̀ so oye ní oṣù kíni ní oṣù Dhul-Qa'da wa kanat al-mubahalatu fi Ramadan minha so ní ọdún yẹn oye lọ́dún tá ń sọ yìí òun ni mubahala náà ṣẹlẹ̀ nínú oṣù Ramadan so ní oṣù kíni nínú oṣù Ramadan wa kana shaykhuna inda wuqu'il mubahala so Ibn Hajar sire lásìkò gbà tí mubahala yìí ṣẹlẹ̀ arrafa man hadara so ó fi yá àwọn ẹni tí wọ́n wà níbi tí mubahala náà ti ṣẹlẹ̀ ipe anna man kana mubtilan fil mubahala ipe ẹni tó bá ṣe bí tó bá yá sí pé òun ló wà lórí aburú níbi mubahala la tamdi alayhi sana so ọdún yóò ní ṣe kíni kò ní rí kọjá lórí rẹ̀ táburú ó fi ṣe oye táburú ó fi ṣe kíni tó fi ṣe oúntọ̀hún oye báyìí so èyí ní sin tí Ibn Hajar ṣe mí báyìí ní sin fìrọ́sà tún ni oye nítorí àwọn àmì tí Ibn Hajar ti ṣe kíni tó ti rí pé irọ́ lẹ́ni yẹn ń pa tó sì tún búra lórí irọ́ so àmọ́ tí mo fẹ́ lò mí báyìí ní sin ni pé Ibn Hajar ó lálàṣẹ ìgbésí ayé àwọn wo ó lálàṣẹ ìgbésí ayé àwọn Ibn Arabi tí àwọn Ahmadu Tijani àti Ibrahim yá sí rìn àwọn tí wọ́n rin ojú ọ̀nà àwọn lórúkọ kíni lórúkọ Sufi so fún ilé Ibn Hajar ṣe àfáà Sufi yín ọmọ aláìmọ̀kan Tijaniya so ọmọ aláìmọ̀kan Tijaniya so ọmọ aláìmọ̀kan Tijaniya wa alaikum assalam hayakumullah wallahi inú wọn bàjẹ́ inú wọn dùn tó bá ń ka tírà fún wọn wallahi inú wọn dùn tó bá ń ka tírà fún wọn à ń ka tírà fún inú yín bàjẹ́ afẹ́kẹ́ mọ̀nà ní mọ̀nà so kẹ́lẹ̀ bá mọ́ tẹ́ ń ṣe so oye Ibn Hajar àfáà Sufi àwọn so ìyẹn jẹ́ kí ó ṣe lóòrùn jẹ́ ẹ̀mọ́ adínú ẹ̀sìn wa so a ní ká kọ́ lẹ́kọ̀ọ́ díẹ̀ nílẹ̀ ìgbà táwa ti ṣèdánilẹ́kọ̀ọ́ fún àfáà rẹ̀ LABEEB ọmọ kí ó wá àgbà so oye báwọn ẹ máa wo tí ó bá jáde ń sìn ẹjọ́ òṣì ní wàá máa tò fún yín ẹjọ́ òṣì ẹjọ́ ọ̀ranù ní wàá máa tò fún yín yóò wá máa sọwọ́ bí ọwọ́ pẹ́pẹ́yẹ ọwọ́ bí ọwọ́ pẹ́pẹ́yẹ Allah bẹ́ẹ̀ dá ó fi ọmọ náà yóò jẹ́ kó lè lọ kéwú oye tó bá ṣá kéwú ó ṣá máa ké lọ́dọ̀ wa ń bí ó sì máa jàǹfààní lọ́dọ̀ wa ń bí àwọn sì ní gba náírà 5 lọ́wọ́ rẹ̀ oye àwọn kọ́ ní kéwú lọ́fẹ̀ẹ́ ni ọ̀fẹ́ lákọ̀ free of charge insha Allahul azim pẹ̀lú àṣẹ Allah bá dẹ́dà free of charge òun lákọ̀ ẹni kéwú tí a bá fẹ́ kọ́ ẹ̀ a ní gba náírà 5 ní ọwọ́ rẹ̀ ìyún jẹ́ gẹ́gẹ́ ṣe lóhun ṣe kìnnì so gẹ́gẹ́ bí so ìyún jẹ́ gẹ́gẹ́ ṣe lóhun ṣe kìnnì gẹ́gẹ́ bí yóò ṣe jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ wa so máa ṣe fàájì lórí àìmọ̀kan tọ́yì ẹ̀mọ̀ adínà ìsìn wa ibi tá parí lé ìsírè àtúrọ̀dọ́ lọ́bẹ̀ẹ́dà kó mọ́ ṣàfihàn ọ̀nà mọ́ gbogbo wọn kó jẹ́ kí wọ́n mọ èyí tó jẹ́ òdodo lódodo kán sì lè tẹ̀lé kó sì jẹ́ kí wọ́n mọ irọ́ sí irọ́ kán sì lè jìnà sí wa hadha wa sallallahu wa sallama ala nabiyyihi wa ala alihi wa sahbihi ajma'in fa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh so ó ní prógrámù tá ń bá lọ lánàá lórí àwọn ọmọ aláṣìṣe nípa àwọn ọkọ̀ Allah so insha Allah so a tẹ̀síwájú lórí ẹ̀ lónìí so a rí bí ṣe lálẹ́ àná nítorí ojú mi yìí ó fún mi ní iṣu díẹ̀ lánàá so ojú mi kàn yún mi nítorí oorun so mo láti tètè sùn lánàá so kí lọ bẹ́ẹ̀ dá ṣàánú so jazakumullahu khair wa barakallahu fikum. Wallah
tí Ibn Hajar bá ní àwọn tó bá ní àwọn àṣìṣe kò túmọ̀ sí pé ó jẹ́ súfí náà, so olódo lọmọ náà ẹ má dánú. So ó dá mi lójú ó ti máa géènì gan ni o, yóò máa jàǹfààní, kò gbọ́dọ̀ máa jàǹfààní ìmọ̀. Ìgbà táwọn ò bá ro ẹjọ́ kò sáyẹ̀ ẹjọ́ ẹwẹ́. Káwa fojú tó mọ̀ ní tiwa, ayé ká máa ro ẹjọ́ ká máa ṣe báyìí. Bẹ́ẹ̀ni tí ń pa adìẹ. Allahul musta'an wa alayhi tuklan. Ayakumullah. Yóò bọ̀ sọ bẹ́ẹ̀ni tó fẹ́ pe àkùkọ. Ẹ dákun kéwú ní kẹ́ máa ké fún wọn. So kéwú ní kẹ́ máa ké fún àwọn ọmọ aláìmọ̀kan báyìí tẹ́ bá ti bá wọn sọ̀rọ̀, ẹ má máa bá wọn rọ ẹjọ́, wọ́n máa rọ́nà lọ. Tẹ́ bá ń bá wọn rọjọ́ wọ́n máa gbé yín káàkiri, àmọ́ ẹ máa dá wọn padà sídìí kéwú, ẹ máa mú wọn wọnú kéwú, wọ́n máa wá kéwú. Wọ́n bá ti mú wọn wọnú kéwú ẹ̀mí wọn fẹ́ bọ́. Wàláhì máa ń sá fún kó ka tírà nífà. A wà lórí ètò rẹ̀ lọ́jọ́ kan tá fẹ́ ṣe dánilẹ́kọ̀ọ́ fún, a fẹ́ ka tírà nífà, ó ní ẹ má jẹ́ kó kà ó, ẹ má jẹ́ kó kà ó, ẹ má jẹ́ kó kà ó. Àwọn ọmọ Tìjàníyà yìí wọ́n kú lórí tí ò dá àtàfà àtàwọn ọmọ. Ẹ má jẹ́ kó ka tírà yẹn ní sọ. tó Allahu musta'an, Allahu ẹ̀dẹ̀ ó ṣàánú, a ní katira kẹ̀, tàbá katira kí la fẹ́ ṣe, àwọn ní kankan tàbá ti lè katira, a ní ta fẹ́ sọ illa an naqra al-kutub, afika katira. Sheikh Rabi' ibn Hadi al-Madkhali hafidhahullah wọ́n sọ pé ẹ̀yin ahlul bid'ah baynana wa baynakumul kutub, láàrin wa àtẹ̀yin oníbídíà tíra ní ń bẹ láàrin wa, tíra ni ó ṣe kíni, tíra ni ó là. So Qur'ani ń bẹ láàrin wa, sunna ń bẹ láàrin wa, ọ̀rọ̀ ń bẹ láàrin wa, ohun tí ó lájà wa nù. Kìí ṣe àwọn ẹjọ́ òsì tẹ́wàá mọ̀rọ̀ àwò ráyè léyùn. Irú tí mo ṣe fún ọmọ Arógundádé ìlú Ṣakíyàn nù, tẹ́mi rẹ̀ fi gbọ̀n, mo ní kó wá katira Ibn Taymiyyah fún mi, sì ń bẹ̀rù. Ó ní kémi lọ wá Akhta'u Ibn Taymiyyah, mo ní àgbákò, ṣé Akhta'u Ibn Taymiyyah, ṣé Ibn Taymiyyah ló kọ́ ni? Ṣebí àwọn gíran kan ni wọ́n kọ́ tí wọ́n fi lẹ́rọ mọ́ Ibn Taymiyyah, a ní ó wá fi bẹ̀ hàn mí nínú tírà Ibn Taymiyyah, ní sì ń bẹ̀rù. Allah bá yẹ́dà ó ṣàánú, ẹbí wọn náà kọ́, ẹmọ̀ tẹ́yàn bá wà lórí àánú. So ọmọ ìlú yìí ni Arógundádé, ẹ má dà lóhùn, kò gbádùn kankan, kò lálàáfíà kankan. So tẹ́yàn bá wà lórí àánú yóò máa jọ́ lójú, inú rẹ̀ ó máa dùn, yóò máa ṣe kíni, yóò máa dùn. So àfìgbà tó bá tó rí pé so àwọn ní máa ń kọ́ mi ní kéwú nífà, tọ́ yóò máa ṣàǹfààní dé, ó padà máa jàǹfààní orí. Tọ́ ẹ̀yọ́ máa yáwá nínú ẹ̀sìn wa. So ibi tá parí lẹ́yìn sí ni a pàdé láyọ̀ inṣáàlláhu al-azim. Barakallahu fikum. Fasubhanaka Allahumma bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.